Obi tí mo ti bẹ̀rẹ̀, obi tí mo dé, obi tí mo ti bẹ̀rẹ̀, obi tí mo dé, ògo ló yẹ ọ́ bàbá, ògo ló yẹ ọ́ bàbá, ògo ló yẹ ọ́ bàbá, ògo ló yẹ ọ́ bàbá. Thank you, Lord. I thank you, Lord. I thank you, Jehovah Almighty. I thank you, Lord. I thank you, Lord. I thank you, Jehovah Almighty.
forí balẹ̀ mo ní bàbá. Èmi dúpẹ́ mo forí balẹ̀ mo ní bàbá. Olúwa ṣeun Olúwa ṣeun mo gbé ọ̀gá bàbá mo gbé ẹ ṣé mo gbé ọ̀gá bàbá Olúwa ẹ ṣé. Olúwa ṣeun Olúwa ṣeun mo gbé ọ̀gá bàbá Olúwa ẹ ṣé mo gbé ọ̀gá bàbá Olúwa ẹ ṣé. Olúwa ṣeun Olúwa ṣeun mo gbé ọ̀gá bàbá Olúwa ẹ ṣé mo gbé ọ̀gá bàbá Olúwa ẹ ṣé. Ọba mímọ́ lọ́ba tí mo sì ẹ̀yìn Jésù kò sẹ́nìkan o. Alágbára mo orúkọ rẹ̀. Ẹ̀yìn Jésù kò sẹ́nìkan o. Ọba mímọ́ lọ́ba tí mo sìn. Ẹ̀yìn Jésù kò sẹ́nìkan o. Alágbára mo orúkọ rẹ̀. Venez secte affaire. Venez secte affaire. Venez secte affaire. Venez secte affaire. Tolùgbàlà ṣe. Ẹ wá wo tolùgbàlà ṣe. Ẹ wá wo tolùgbàlà ṣe. Ẹ wá wo tolùgbàlà ṣe. Olùgbàlà ọlọ́wọ́ gbogbo tí ọmọ rẹ̀ lọ sí ayé. Ẹ̀rá olùgbàlà tó ṣayé mi bí ìfòrí. Ẹ wá wo olùgbàlà ọlọ́wọ́ gbogbo tó yọ ọmọ rẹ̀ lọ sí ayé. Ẹ wá olùgbàlà tó ṣayé mi bí rere. Wọ́n ní kò sáyé lókè, ó wáyé fún mi lókè. Ó gbogbo fọ́lẹ̀ ní ìyanu lórúkọ rẹ̀. Ìyanu lórúkọ rẹ̀, ọba tó gbogbo fọ́lẹ̀ sí mi. Ìyanu lórúkọ rẹ̀. Ìyanu lórúkọ rẹ̀, ọba tó gbogbo fọ́lẹ̀ sí mi. Ìyanu lórúkọ rẹ̀. Ní orúkọ Jésù, Ọlọ́run ayérayé adá gbogbo padà sọ́dọ̀ rẹ̀, gba ọpẹ́ àti ìyìn fún dídára rẹ̀ sí wa ní gbogbo ọ̀nà, gba ọpẹ́ àti ìyìn fún iṣẹ́ ìgbàlà àti àṣepé rẹ̀, gba ọpẹ́ àti ìyìn fún etí rẹ̀ tí kò wù láti gbọ́ tiwa, fọwọ́ rẹ̀ tí kò kù láti gbà wá, fún iṣẹ́ ìṣepé ìgbàlà rẹ̀ nínú ayé wa, gba ọpẹ́ àti ìyìn lẹ́ẹ̀kan sí àwa ni níwájú rẹ̀, ọba ṣàánú fún wa,
dáríjì wá sọ wá di mímọ́. Ohun tá à ń béèrè fún náà ni agbára ẹ̀mí mímọ́, ìmísí, ọgbọ́n, ìmọ̀ àti òye rẹ̀ láti lè mọ gbé ìgbé ayé tó wù Ọlọ́run alààyè àti láti lè ṣe rere, láti lè jẹ́ aṣíwájú tó jẹ́ aṣẹ́gun nínú rẹ̀ àti láti lè fi ìjọba ọ̀run ṣeré jẹ́, láti mọ́ lè wáyé asán Ọlọ́run láti òkè wá ní orúkọ Jésù. Ẹ̀yà kún wa fún agbára rẹ̀, kún wa fún ẹ̀mí mímọ́ rẹ̀, dá wa láre ní gbogbo ọ̀nà, ṣe wá ní ògo nínú oore ọ̀fẹ́ àtàánú rẹ̀ tó ga jù lọ, ṣe wá ní ògo. Ayé wa kọ́bẹ̀rẹ̀ ti gbàgbára ọ̀tun, ìmísí ọ̀tun, ìgbéga ọ̀tun, àyípadà rere ọ̀tun, kí gbogbo ògo sì mọ jẹ́ tirẹ̀ níbi gbogbo, nípasẹ̀ ọ̀rọ̀ rẹ̀, nípasẹ̀ àdúrà, nípasẹ̀ orin wa. Bàbá jíkáyọ̀ mọ orí ọwọ́ agbára ògo láti wá inú ayé wa títí láwọn ọmọ yẹn orúkọ lógo. Àgbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù. Amen, amen. À ń kà nínú ìwé Jeremáyà orí kejì, a kà ẹsẹ̀ 5 dé ẹsẹ̀ 8. Jeremáyà orí kejì ẹsẹ̀ 5 dé ẹsẹ̀ 8 rẹ̀. Mo bẹ̀rẹ̀ sí ní ka ọ̀rọ̀ Ọlọ́run. Báyìí ni Olúwa wí: àṣedédé wo ni àwọn bàbá yín rí ní ọwọ́ mi tí wọ́n lọ jìnnà kúrò lọ́dọ̀ mi, tí wọ́n sì tẹ̀lé asán, tí wọ́n sì di ènìyàn asán. Bẹ́ẹ̀ ni wọn kò sì wí pé, níbo ni Olúwa wà tí ó mú wa gòkè láti ilẹ̀ Egypt wá, tí ó mú wa rìn nínú ijù, nínú ilẹ̀ pẹ̀tẹ́lẹ̀ àti ihò, nínú ilẹ̀ gbígbẹ àti òjìji ikú, nínú ilẹ̀ tí ènìyàn kò là kọjá àti níbi tí ènìyàn kò tẹ̀dó sí. Èmi sì mú yín wá sí ilẹ̀ ọgbà èso láti jẹ èso rẹ̀ àti ire rẹ̀, ṣùgbọ́n ẹ̀yin wọ inú rẹ̀, ẹ sì bà ilẹ̀ mi jẹ́, ẹ sì sọ ogún mi di ohun ìríra. Àwọn àlùfáà kò wí pé, níbo ni Olúwa wà? Àti àwọn tí ó mú òfin lọ́wọ́ kò mọ̀ mí. Àwọn olùsọ sì ń sẹ́ sí mi, àti àwọn wòlíì sọ àsọtẹ́lẹ̀ nípa Báálì, wọ́n sì ń tẹ̀lé ohun tí kò lérè. Amen. Ọ̀rọ̀ Olúwa ní ilé yìí sí gbogbo àwọn ènìyàn rẹ̀. Amen. Kí ni Olúwa ń béèrè lọ́wọ́ àwọn ènìyàn rẹ̀, àbí kí ni Olúwa sọ nípa àwọn ènìyàn rẹ̀? Ní ẹsẹ̀ 5 ó sọ pé báyìí ni Olúwa wí: àṣedédé wo ni àwọn bàbá yín rí lọ́wọ́ mi tí wọ́n lọ jìnnà kúrò lọ́dọ̀ mi, tí wọ́n sì tẹ̀lé asán, tí wọ́n sì di ènìyàn asán. Amen. Àwọn tí wọ́n jẹ́ bàbá wa, yẹ pé àwọn bàbá ṣáájú lọ, kí ni àṣedédé tí wọ́n rí lọ́wọ́ Ọlọ́run tí wọ́n fi lọ kúrò lọ́dọ̀ Ọlọ́run, tí wọ́n fi kọ̀yìn sí Ọlọ́run, tí wọ́n fi jìnnà sí Ọlọ́run, tí wọ́n wá tẹ̀lé ohun asán, èyí tó sọ wọ́n di ènìyàn asán. Amen. A rí wípé kí ni kò sí àṣedédé kan àbí àdára kan tí àwọn èèyàn wọ̀nyí, tí àwọn bàbá yìí àbí àwọn mọ̀mọ́ yìí tí wọ́n rí lọ́wọ́ Ọlọ́run. Wọ́n kàn mú ìpinnu títí wọn bá wọn fún ìdí àbí òmíràn kan tí kò lórí, tí kò nírú, àbí bó tiẹ̀ lórí bó tiẹ̀ ní bó nírú, ṣùgbọ́n nítorí kí ni àìnáni àbí àìka Ọlọ́run kún, àbí àti máa wò wípé Ọlọ́run bẹ́ẹ̀ ti pé láàrin 100 ọdún yóò ṣèdájọ́, kò tí ì ṣèdájọ́. Èèmọ̀ bóyá pé nǹkan kan ni wọ́n rò tí wọ́n fi lọ jìnnà kúrò lọ́dọ̀ Ọlọ́run, tóbi di wípé wọ́n fi tẹ̀lé ohun asán, tí wọ́n sọra wọn di ènìyàn asán. Ìdí ni wípé kí ni kò sẹ́ni tó wà tí ó pa Ọlọ́run tì, kò sẹ́ni tó wà tó tó mìíràn lẹ́yìn.
tí kò ní di ènìyàn asán. Amen. Ìtọ́jú pé kí ni gbogbo ẹnikẹ́ni tó bá ti di wípé ó pa Ọlọ́run tì ọlọ́kùn lọ́dọ̀ Ọlọ́run tó bá bẹ̀rẹ̀ sí ṣe ohun kan míì dandan ni ó ti di ohun asán, nítorí pé ohun tí ó tọ̀ lẹ́yìn yẹn ohun asán ni. Kí ni àwọn nǹkan náà tí ọjọ́ ohun asán tí àwọn bàbá wa ìṣáájú tọ̀ lọ? Nínú àwọn ìwádìí kan tí mo ṣe, mo gbọ́ wípé àwọn bàbá yẹn nígbà tí wàhálà kan bá ń ṣẹlẹ̀ nínú ìdílé àbí nínú ìlú wọ́n wà wọnú gbó lọ, wọ́n lọ wá ọ̀nà àbáyọ kí nìkan tí àwọn lè ṣe. So wọ́n á lọ mọ bá àwọn àjànú àwọn ewin tí ń bẹ nínú igbó láti lọ mọ bá wọn sọ̀rọ̀, láti lọ mọ wádìí wípé nǹkan báyìí ní ṣẹlẹ̀ ní àdúgbò àwọn àbí ní ìlú àwọn àbí nínú ilé àwọn sì wá ọ̀nà àbáyọ lọ́dọ̀ nínú ọ̀nà àbáyọ sí. So àwọn àjànú tí wọ́n bá pàdé àbí àwọn igi àbí àwọn ewé tí wọ́n bá pàdé tí wọ́n bá sọ̀rọ̀ yẹn, àwọn iná wàá sọ fún ẹ wípé àwọn ní ọ̀nà àbáyọ sí ìṣòro wọn, ṣùgbọ́n o nǹkan báyìí wọ́n gbọ́dọ̀ mọ̀ ṣe. Tí wọ́n bá ti lè mọ̀ ṣe nǹkan báyìí ẹ̀yẹ́ pé kí ni àwọn ṣetán láti ràn wọ́n lọ́wọ́. Amen. Wọ́n á wò ó, mo ní mi kí ló dé tí àwọn yẹn tí wọn ò fi ké pe Ọlọ́run, tí bí Ọlọ́run ló mú wọn kú láti ibì kan wá síbi tí wọ́n wà yẹn. Kí ló dé táwọn yẹn tí wọn ò ké pe Ọlọ́run, tí bí Ọlọ́run ló ràn wọ́n lọ́wọ́ láti jẹ́ tí wọ́n jẹ́ lónìí nígbà náà. Ṣùgbọ́n dípò kí wọ́n ké pe Ọlọ́run, wọ́n lo ọgbọ́n orí wọn, agbára wọn, ìmọ̀ wọn. Wọ́n wò wípé náà àwọn náà ti tójú bọ́. Wọ́n wò wípé náà àwọn náà ti kó lọ́mọ tí yẹn gbé kọ́ èjìká lọ sí oko. Wọ́n wò wípé àwọn náà ti tó dárìn, àwọn onídìí kẹ́nìkan ṣe mọ́ fà wọ́n lọ́wọ́ láti wípé à ń rí mọ́. Wọ́n wá ṣe kíni? Wọ́n lọ wá agbára fún ara wọn dípò kí wọ́n ké pe Ọlọ́run tó ní ọ̀nà àbáyọ lórí ohun gbogbo. Wọ́n dípò kí wọ́n ké pe Ọlọ́run tó ní bóyá ti pè àṣẹ lórí ohun gbogbo. Dípò kí wọ́n ké pe Ọlọ́run ẹni tí ń gbani lábọ̀ tí kì í gbani, ẹni tí ń gbani ní odidi láì gbani tí kì í gbani lábọ̀, ẹni tí ń gbani lágbàtàn láì kù síbi kan. Wọn ò ké pe Ọlọ́run, wọn ò ṣe léyìí. Ṣùgbọ́n kí ni wọ́n ṣe? Wọ́n wá agbára lọ síbi kíbi. Àwọn kan wá lọ sínú igbó, àwọn kan wá lọ sínú omi, àwọn kan wá lọ sínú àpáta, àwọn kan wá lọ sínú aṣálẹ̀lẹ̀, àwọn kan wá lọ sínú iyanrìn, àwọn kan wá lọ sétí òkun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Kálukú lọ síbi tó wù láti ṣe kíni, láti lè wá ọ̀nà àbáyọ sí ìṣòro tí ń dojúkọ àbí tí wọ́n ń dojúkọ nínú ilé wọn àbí nínú ìlú àbí lórílẹ̀-èdè àbí ní àwọn àdúgbò wọn. A rí pé nípa wíwá àwọn agbára wọ̀nyí, ibẹ̀ ní kálukú ti gbé sálábà pàdé ohun tí wọ́n sìn. Ló bí àwọn ni èmi ni òòṣà, orò, ègún àti májẹ̀mú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Tó fi di wípé lónìí kò sí ilé kan àbí ilẹ̀ kan ní Áfíríkà àbí orílẹ̀-èdè kan ní Áfíríkà tí wọ́n kì í bọ òrìṣà. Àǹfààní sì bẹ fún láti ké pe Ọlọ́run, ṣùgbọ́n àwọn etí ń tòmí ni wípé ní tí ìréyàn tí mo lè bi léèrè láti bi wọ́n láti béèrè wípé àwọn yẹn ṣé iye wọn ò sí wípé Ọlọ́run kan ló dá wọn ni tó yẹ kí wọ́n ké pe, àbí wọn ọmọ bó ni wọ́n sì lè ké pe Ọlọ́run ni tó fi jẹ́ wípé kí ni wọ́n fi lo ọgbọ́n, ìmọ̀ àti òye àti agbára wọn láti wá agbára lọ sínú igbó, láti wá agbára lọ sínú omi, inú àpáta àti òmíràn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Lóòótọ́ Ọlọ́run ló fún ọ ní agbára àti okun láti lè mọ bá àwọn nǹkan yẹn sọ̀rọ̀ àti láti mọ gbóhùn wọn. Ṣùgbọ́n sọ́dọ̀ sọ pé kí wọ́n mọ̀ bọ́ wọn ni, sọ́dọ̀ sọ pé kí wọ́n mọ̀ sìn wọn ni. No, Ọlọ́run fún wọn ní agbára àti oore ọ̀fẹ́ láti lè mọ àwọn nǹkan wọ̀nyí, láti lè mọ gbóhùn wọn àti láti lè mọ bá wọn sọ̀rọ̀ fún àǹfààní láti mọ lo àwọn nǹkan yẹn fún àlàáfíà ara wọn, láti lè mọ jẹ gàba lé wọn lórí ni. Ṣùgbọ́n dípò kí wọ́n mọ jẹ gàba lérí gbogbo àwọn èmínigi, ewé, òkúta àti àwọn mìíràn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, àwọn igi, àwọn ewé yẹn ló jẹ gàba lé àwọn ènìyàn lórí. Ibi tí ègún àti májẹ̀mú ti ń jẹ àwọn ènìyàn lónìí, tí ń jẹ ẹnìkọ̀ọ̀kan wa lónìí, ibi tó ti gbé wá nìyí. Èdè tó fi jẹ́ wípé ọ̀nà ibi tí ègún ti gbé wá ó jìn. So ẹni tó sì fẹ́ bọ́ ọ gbọ́dọ̀ múra gidigidi gan, ọ gbọ́dọ̀ kún fún àdúrà lọ́pọ̀lọpọ̀, ọ gbọ́dọ̀ rí wípé kí ni òun takú, òun yarí mọ́lọ̀ náà pátápátá. Ọ gbọ́dọ̀ rí wípé kí ni ọ gbọ́dọ̀ rí wípé ogun púpọ̀ ń bẹ fóun tóun láti jà lẹ́tí èsè kéke kó wù fi lè bọ́ nínú ogun, ègún àti májẹ̀mú ìran. Nítorí pé kí ni àtọ̀nà jíjìn rere èyí kò ní kìlómítà tí ẹni kò lè sọ wípé iye kìlómítà báyìí ni
ni ogun ègún àti májẹ̀mú rẹ̀ ó ti fìdí múlẹ̀ tó ti wà nítorí pé àtìgbà yẹn ní gbogbo ohun tí àdéhùn àti májẹ̀mú tí ìdílé kọ̀ọ̀kan dá pẹ̀lú àwọn nǹkan yẹn àtìgbà yẹn ló ti fìdí múlẹ̀ tó di wípé àwọn nǹkan yẹn wọ́n bẹ̀rẹ̀ sí ṣàkóso àwọn ènìyàn dípò pé kéèyàn kọ́ mọ́ ṣàkóso wọn. èèyàn sọ agbára rẹ̀ nù láti ìgbà yẹn. so èmi àti ẹ̀yin lónìí àwa náà a gbọ́dọ̀ wá jẹ́ kí pé ìgbésẹ̀ tí àwọn bàbá ìran ìṣáájú gbé làwa náà ṣe kí ni o lágbè. bàtà tí wọ́n bọ́lẹ̀ àwa náà ó yẹ kí èwo sí lónìí ká má bàa tẹsẹ̀ bọ́nú bàtà kan náà èyí tí wọ́n bọ́lẹ̀. bẹ́ẹ̀ gẹ́gẹ́ ọ̀nà tí wọ́n tọ̀ a gbọ́dọ̀ jí lójú oorun ká jára wa gbà ká sọjí ká bàa ní wípé ọ̀nà táwọn ń tọ̀ yẹn làwa náà ṣe kí ni o lámọ̀ tọ̀. nítorí wípé kí ni láti mọ sọ wípé àmọ́ tọ̀ ọ̀nà tí wọ́n tọ̀ láti wọ bàtà tí wọ́n bọ́lẹ̀ àbí láti mọ bẹ́ẹ̀ tí ó pè láti mọ lé ìlépa táwọn náà lé kò sí àní-àní irú àwọn ẹni bẹ́ẹ̀ wọn ò lè bọ́ lọ́wọ́ ègún àti májẹ̀mú rẹ̀ nítorí pé gbogbo àkókò yẹn àwọn yẹn wọn ò dá sí títí Ọlọ́run mọ́. tẹ́ bá sì kíyèsí ìdòní olónìí àwọn tí wọ́n sì wọ bàtà táwọn bàbá àjọ yẹn bọ́lẹ̀ àwọn tí wọ́n tún rìn lójú ọ̀nà táwọn bàbá àjọ yẹn rìn di dòní lónìí tẹ́ bá kíyèsí sọ̀rọ̀ sí wọn kò yàtọ̀ sí àwọn ti bàbá ìjọ yẹn. ìnáwó alábàjẹ́ ìfilẹ̀ lórí ìwé tí ọmọ sọ wípé nínú ọ̀ràn wa obìnrin pàṣẹ tọkùnrin bá sọ̀rọ̀ obìnrin máa ń panu mọ́ ni. nítorí pé iṣẹ́ àwọn bàbá àjọ yẹn òun náà ni wọ́n tún ṣe kí ni wọ́n sì tún tẹ̀lé. bàtà táwọn bàbá àjọ yẹn bọ́lẹ̀ òun náà ni wọ́n sì tún wọ́ọ̀dì sí. tẹ́lẹ̀ lẹ́tọ̀ọ́ rí ẹlòmíì ọmọ sọ wípé kí ni kò sí tí à ń fi àgbá ṣe ju pé ká fi rẹ́ ọmọ jẹjẹ lọ. nítorí pé bàtà táwọn bàbá àjọ yẹn bọ́lẹ̀ òun náà ni wọ́n sì tún wọ́ọ̀dì òun làwọn náà tún lọ tẹsẹ̀ bọ̀ tí wọ́n wọ̀ ọ̀nà táwọn bàbá àjọ yẹn tọ̀ òun náà làwọn náà rìn dènà lónìí. ìdá lọ́bàjẹ́ tó fi rẹ́ lómi tí ọmọ sọ wípé kí ni Ọlọ́run káàjò. bẹ́ẹ̀ náà ni ẹ sì rẹ́ lómi ẹ rí wípé kí ni wọ́n máa ṣe ọmọ gbọ́ wípé kí ni láti àgbáyé ayé bàbá wọn lọ́hùn so bẹ́ẹ̀ ti ń pè obìnrin níláárí ọkùnrin ní mọ́ ní láárí so èyí wá mọ́ mo tó jẹ́ wípé tí wọ́n bá ti rí wípé obìnrin bá ti fẹ́ dìde báyìí wọ́n sì ṣe gbogbo náà láti já obìnrin yẹn wálẹ̀. ìtò túmọ̀ sí pé obìnrin ò gbọ́dọ̀ jẹ́ ènìyàn obìnrin ò gbọ́dọ̀ lówó lọ́wọ́ obìnrin ò gbọ́dọ̀ rálẹ̀ obìnrin ò gbọ́dọ̀ kọ́lé obìnrin ò gbọ́dọ̀ ra mọ́tò obìnrin ò gbọ́dọ̀ gbé nǹkan gidi ṣe nítorí pé kí ni nínú ran bàtà tí àwọn bàbá àti ìran wọn bọ́lẹ̀ òun náà ni wọ́n lòdì sí. bẹ́ẹ̀ náà ni nínú rẹ̀ ibẹ̀ náà lẹ́ti gbé rí ẹ rí i pé àwọn kan wà nínú ìdílé wọn tí wọ́n bá ti rí wípé yálà ó sọ ọkùnrin ni o yálà ó sọbìnrin tí wọ́n bá ti rí wípé ẹni yẹn wọ́n bá ti fẹ́ mọ rí ọ̀nà àbáyọ tó bá ti fẹ́ mọ dìde wọ́n ti ó sì kí ni wọ́n mú sí gbogbo náà láti rí wípé àwọn já wálẹ̀ nítorí wọ́n sọ wípé kí ni nínú ran wọn kò sẹ́ni kankan tó ra lè débi gbọ́ kọ́lé ibo ni tiẹ̀ ṣe jẹ́ tó ń fẹ́ sí kí ni tó ń fẹ́ bẹ̀ sí ní láàrí débi pé ọ̀ ra lẹ̀ ó ń kọ́lé. kìí ṣe ẹbí àwọn yẹn ṣùgbọ́n tó rí wípé kí ni etí àwọn bàbá ìran ìṣáájú wọn lọ́hùn etí ọ̀nà tí wọ́n ń lálẹ̀ àti bàtà tí wọ́n wọ̀ làwọn náà tẹ̀sẹ̀ bọ̀ ojú ọ̀nà kan náà làwọn náà sì ṣe kí ni o ni wọ́n rìn ni wọ́n tọ̀ lọ́fà tó jẹ́ wípé kí ni ìṣe ayé jọ̀hún ó sì tún wà ní ara wọn so láti wá bọ́ lọ́wọ́ wọn kìí ṣe nípa ìjà ìkúkú àbí wípé mo lè ju kúkú mo lè ju apá mo lè ju ẹsẹ̀ wípé mo ní egun tí fi nà wọ́n nìyẹn fi lè bọ́ lọ́wọ́ wọn bí kò ṣe wípé nípa gbígbàgbára Ọlọ́run nípa kíkún fún ẹ̀mí mímọ́ Ọlọ́run nípa kíkún fún ọgbọ́n ìmọ̀ àti òye Ọlọ́run nípa kíkún fún ìdarí ìtọ́ni àti ìkọ́ni Ọlọ́run. kò sẹ́nikẹ́ni tó lè kún fún agbára Ọlọ́run ẹ̀mí mímọ́ Ọlọ́run ìmísí Ọlọ́run ọgbọ́n ìmọ̀ àti òye Ọlọ́run láì jẹ́ wípé òun náà bá jẹ́ ni tí ó ń gbàdúrà láì sinmi àti ní àìsàrẹ̀ láì jẹ́ wípé ọba ń kẹ́kọ̀ọ́ nínú ọ̀rọ̀ Ọlọ́run ó ń ṣàṣàrò nínú ọ̀rọ̀ Ọlọ́run ní àárọ̀ ní ọ̀sán ní òru láì sinmi àti ní àìsàrẹ̀ láì jẹ́ wípé òun gangan fúnra rẹ̀ ọba ń ṣàṣàrò nínú òfin Ọlọ́run láti mọ kíyèsí láti mọ pa wọ́n láti mọ sọ àbí láti mọ mójútó ní gbogbo ìgbà láì sinmi àti ní àìsàrẹ̀ bí kò bá ṣe wípé kí ni òun gan fúnra rẹ̀ òun béèrè fún oore ọ̀fẹ́ àtàánú àti ojú rere Ọlọ́run ní ojoojúmọ́ ìyẹn pé láti máa wá ojú rere Ọlọ́run àti ìrànlọ́wọ́ Ọlọ́run àti àtìlẹ́yìn Ọlọ́run á rí wípé kí ni kò lè ṣe ṣe fún àwọn ẹni bẹ́ẹ̀ láti bọ́ lọ́wọ́ ogun àti ègún wọ̀nyí nítorí wípé kí ni wọ́n ní agbára lọ́pọ̀lọpọ̀ débi wípé kì í ṣe nǹkan tí yẹn lè fi
ìrọ̀rùn bọ́ kù ní ọwọ́ wọn ni. Number one ìdẹ́gbẹ̀mọ̀ pé wọ́n ti tẹ̀lé kìí ṣe àwọn kan tí a lè fojú rí. Ẹ jẹ́ ká wo àwọn ìlàkọjá àwọn wo la mọ̀ tí wọ́n fogun jà àwọn wo la mọ̀ tí wọ́n bẹ nídìí rẹ̀ bó ló ṣe jẹ́ a lè rí wọn nítorí pé kí ni nínú nǹkan ìjà ti ẹ̀mí ni nínú òkùnkùn ni wọ́n wà tí wọ́n ti ń ṣiṣẹ́ wọn. Number one àwa wo la mọ̀ ibo ni wọ́n gbé òòṣà yẹn sí, ibo ni wọ́n gbé ẹbọ yẹn sí, ibo ni wọ́n gbé ère yẹn sí, kí ni wọ́n bọ sí òkúta ni àbí igi, ṣé ẹyẹ ni àbí ẹranko, sómi ni àbí igbó, kí la mọ̀ tí wọ́n bọ, ohun tí wọ́n bọ yẹn àwọn wo ni ń bọ wọ́n, àwọn wo ni wọ́n wà nídìí wọn. Bẹ́ẹ̀ gẹ́gẹ́ orúkọ ẹnìkọ̀ọ̀kan wa bó ni orúkọ wa sí dọ̀dọ̀ wọn ta ló lè sọ. A rí wípé lẹ́yìn Ọlọ́run tó má sí rí gbogbo nǹkan wọ̀nyí kò sẹ́lòmíràn. Ìdí tó fi jẹ́ wípé kí ni lẹ́yìn Ọlọ́run kò sẹ́ni kankan tí yẹn lè sátọ̀ lọ láti bọ́ lọ́wọ́ gbogbo tí ń ṣe àwọn ogun wọ̀nyí. Ìtò tó má sí wípé kí ni èmi àti ẹ̀yin ká tó lè di ẹni ìgbàlà tó rógun láyé a gbọ́dọ̀ rí wípé kí ni amúra láti jàjàbọ́ nípa képe Ọlọ́run láìsí màtìlásà rẹ̀ nípa gbígbàdúrà láìsí màtìlásà rẹ̀ ká má bàa jẹ́ ẹni tó jẹ́ wípé kí ni yóò kó níwájú Ọlọ́run yóò lọ kó lọ́dọ̀ Ọlọ́run gẹ́gẹ́ bí àwọn bàbá ìṣáájú ti lọ kó níwájú Ọlọ́run tí wọ́n sì tẹ̀lé ohun asán lọ tí wọ́n sì di ènìyàn asán. Ìwọ ló fẹ́ jẹ́ ènìyàn asán, ìwọ ló fẹ́ jẹ́ ènìyàn tó jẹ́ ènìyàn pàtàkì, ìwọ ló fẹ́ jẹ́ ènìyàn asán tó fẹ́ jẹ́ ènìyàn tó wúlò láyé o gbọ́dọ̀ rí wípé kí ni ó padà sí ọ̀dọ̀ Ọlọ́run. Amen. Láti kó lẹ́ni ẹ̀ lásán, láti kó lẹ́ni tí ń sin ohun asán, láti kó lẹ́ni tí ń tẹ̀lé ohun asán o gbọ́dọ̀ rí wípé ó padà sí ọ̀dọ̀ Ọlọ́run. Nítorí pé Ọlọ́run ni ṣe ẹni asán ohun asán, ọ̀rọ̀ Ọlọ́run ni ṣe ọ̀rọ̀ asán, bẹ́ẹ̀ náà ni òfin Ọlọ́run ni ṣe òfin asán, bẹ́ẹ̀ náà ni ìdarí Ọlọ́run ni ṣe ìdarí asán. Ṣùgbọ́n gbogbo tí ń ṣe ìdarí ènìyàn, gbogbo tí ń ṣe ìdarí òòṣà ẹbọ àti ètùtù àti gbogbo èmi ní igbá àwo ìmọ̀ ọkọ̀ tí a lè mọ̀ fi pè wọ́n àwa bẹ́ẹ̀ ti pè Ifá aláwo oníṣègùn wòlíì ààrẹ àdúrà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọ̀pọ̀lọpọ̀ àwọn wọ̀nyí ohun asán ni wọ́n. Ètò ọ̀pọ̀lọpọ̀ ń tẹ̀lé nìyí tí ó jẹ́ pé kí ni àti bọ́ nínú ìṣòro ó di wàhálà kẹ́rin bá mọ̀ tó dájú ẹ jẹ́ ká wò ó kò sẹ́ni tí ń bọ òrìṣà tí ò ní ṣùgbọ́n kankan nínú ayé rẹ̀ tí ó bá lọ sọ́dọ̀ òrìṣà tí òrìṣà bá yọ orí fífọ́ kù yóò fi ẹsẹ̀ dídùn sí dípò rẹ̀ tó bá yọ ẹsẹ̀ dídùn kù yóò fi apá dídùn sí so yọmọ yọ kan fi kan dípò rẹ̀ ni. Bẹ́ẹ̀ náà ni tẹ́ bá lẹ́yìn tó bá fi bẹ́ẹ̀ ti pè èmi ni wòlíì sí agbára rẹ̀ tó fi pásítọ̀ sí agbára rẹ̀ tó fi aládùúgbò sí agbára rẹ̀ àáfà àbí ìmọ̀ bàbá oníṣègùn àbí òmíràn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ á rí wípé gbogbo ohun wọ̀nyí náà yóò mọ̀ ṣẹlẹ̀ sí wọn nítorí wípé kí ni gbogbo ohun wọ̀nyí àwọn ohun asán ni wọ́n. Àwọn kí ni mo pè wọ́n o àwọn ohun asán. So Ọlọ́run nìkan ṣoṣo lẹ́yìn tí èso ohun asán, ọ̀rọ̀ Ọlọ́run nìkan ṣoṣo ni èso ohun asán, òfin Ọlọ́run nìkan ṣoṣo ni èso ohun asán. Ìtọ́jẹ́ wípé kí ni tí ẹ̀ bá ti ń gbé nínú rẹ̀ tí ẹ̀ bá ti gbogbo nínú rẹ̀ ayé rẹ̀ yóò mọ yọ tuntun yóò sì mọ fọ nínú ògo, bẹ́ẹ̀ ni ayé rẹ̀ yóò mọ nítumọ̀ rere, bẹ́ẹ̀ ni yóò sì mọ so èso rere pẹ̀lú. Nítorí pé kí ni ó wà níkàáwọ́ ẹni tí ì ṣe asán, ẹ jẹ́ pé ó wà ó sì tún wà yóò sì tún mọ wà títí ayé àní pẹ̀kun. Òun nìkan ló ní gbogbo agbára níkàáwọ́ àti àṣẹ ní ìkàáwọ́. So padà sí ọ̀dọ̀ Ọlọ́run ó sì rí wípé kí ni ayé rẹ̀ yóò gba ìyípadà rere ọ̀tun. Ó rí pé gbogbo nǹkan kò rojú ó dojúrú yẹn yóò padà sí rojú yóò sì bẹ̀rẹ̀ sí rójú tù. Gbogbo ọ̀nà tí ọ̀wá kiri tó rí yẹn ó sì rí pé ó padà sí rí àwọn ọ̀nà yẹn ó sì bẹ̀rẹ̀ sí ní ṣe rere. Wọ́n padà wọ́n kó lọ́dọ̀ Ọlọ́run wọ́n tọ̀ wọn asán lẹ́yìn. Kí ni ohun asán tí èmi àti ẹ̀ ń tọ̀ lẹ́yìn lónìí? Kí ni ohun asán tó ń tọ̀ lẹ́yìn? Wọ́n gángan bíra rẹ léèrè wádìí ara rẹ. Kí ni ohun asán tí mò ń tọ̀ lẹ́yìn? Kí ni ohun asán tó ń tọ̀ lẹ́yìn? Ṣé kìí ṣe owó? Nítorí pé lónìí ohun asán tẹ̀lómi ń tọ̀ lẹ́yìn òun náà ni owó. Ohun asán tẹ̀lómi ń tọ̀ lẹ́yìn òun náà ni ilé mọ́tò. Ohun asán tẹ̀lómi ń tọ̀ lẹ́yìn òun náà ni àwọn nǹkan ayé yẹn ní fàájì. Ohun asán tẹ̀lómi ń tọ̀ lẹ́yìn òun náà ni ká mọ ti ilé aláwo kan bọ́ sí ilé aláwo, ilé oníṣègùn kan bọ́ sí ilé ilé àfa kan bọ́ sí ilé àfa kan, ilé wòlíì kan bọ́ sí ilé wòlíì kan, aládùúgbò kan bọ́ sí ilé aládùúgbò kan láti mọ wá tí ọ̀sọ̀nù káàkiri. Kí ni ohun asán tẹ̀lómi ń tọ̀ lẹ́yìn òun náà láti fi ìgbẹ́kẹ̀lé rẹ̀ sínú ènìyàn.
ẹlòmíì fi gbẹ́kẹ̀lé rẹ̀ sínú bàbá rẹ̀, ẹlòmíì fi gbẹ́kẹ̀lé rẹ̀ sínú màmá rẹ̀, ẹlòmíì fi gbẹ́kẹ̀lé rẹ̀ sínú ọmọ, ẹlòmíì fi gbẹ́kẹ̀lé rẹ̀ sínú ènìyàn bóyá ọ̀rẹ́ àbí ará àdúgbò. So ọba ti fi gbogbo ìgbẹ́kẹ̀lé sínú ẹ débi wípé ó ti wò wípé kò sí ìṣòro tóun lè ní, ẹni yẹn lòun lè ṣe kíni o, lòun lè lọ bá tí ó yanjú ìṣòro òun. Ìyẹn ni pé Ọlọ́run ní pàtàkì láti yanjú ìṣòro rẹ̀ mọ́, ṣùgbọ́n ènìyàn àbí òkúta àbí igi àbí owó tó ní àbí ilé tọ́kọ́ àbí mọ́tò tó ní, òun ni ó yanjú ìṣòro ayé rẹ̀. Èyí mú kí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kan mọ tinú ìṣòro kan bọ́ sínú ìṣòro kan, kò wá jẹ́ kí wọ́n béèrè wípé Ọlọ́run kọ́ ìlọ́wà ní ẹsẹ̀ tọ́tọ̀ ni. Ó ní bẹ́ẹ̀ ni wọn kò sì wípé níbo ni Olúwa wà. Tọ́ba dọ̀la a máa tẹ̀síwájú nínú rẹ̀. Wọn ò béèrè wípé ibo ni Olúwa wà nígbà tí ìṣòro dé, nígbà tí wàhálà dé, nígbà tí dààmú dé, nígbà tí ó le koko. Dípò kí wọ́n ké pe Olúwa wípé Olúwa ibo lójú rẹ wà, dìde fún ìrànlọ́wọ́ mi. Nígbà tí à ń sọ yìí, táwọn yẹn tí wọ́n bá ké pe Ọlọ́run, ẹ̀ẹ̀kan ṣoṣo lọ́lọ́run mọ́ dáhùn kí ó dàbí ti sin. Nítorí pé Ọlọ́run súnmọ́ àwọn ènìyàn gidigidi, ṣùgbọ́n dípò kí wọ́n ké pe Ọlọ́run, wọ́n tọ ohun asán lọ, wọ́n sì di ẹni asán. Ohun asán bẹ̀rẹ̀ sí mú wọn sìn, ohun asán bẹ̀rẹ̀ sí sọ wọ́n di ohun asán, ohun asán wá sọ wọ́n di ẹrú pátápátá. Di òní lónìí ọ̀pọ̀lọpọ̀ wọ́n sì tún wà nínú ẹrú. Ọlọ́run, oore ọ̀fẹ́ Ọlọ́run ló kó èmi àti ẹ̀yin yọ, àbájọ wà ní ipò kan náà. Amen. Tọ́ba dọ̀la àtúntẹ̀síwájú nínú rẹ̀. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Olúwa mo dúpẹ́ lọ́wọ́ rẹ fún oore ọ̀fẹ́ àtàánú ẹ lórí ayé mi. Èyí tó jẹ́ kí n di ohun asán, tó jẹ́ kí n jẹ́ ènìyàn lásán. Ìjẹ́ pé ó fi àánú dá mi sí, ó fi àánú dá mi láre láti kúrò ní ènìyàn lásán. Nítorí pé ọmọ bá jẹ́ ènìyàn lásán, tó bá jẹ́ ènìyàn lásán ni àǹfààní ọba ti sí fún mi, àǹfààní ọba ti sí fún wọn láti mọ gbọ́rọ̀ Ọlọ́run àti láti mọ kàánú ọ̀rọ̀ Ọlọ́run, láti lè mọ kọrin yin Ọlọ́run. Àwọn tí wọ́n jẹ́ ènìyàn asán, àwọn ènìyàn asán, wọ́n yìí láyọ̀ níwájú Ọlọ́run. Wọ́n lè mọ kọrin níwájú Ọlọ́run, ṣùgbọ́n wọn kì í jèrè orin tí wọ́n kọ níwájú Ọlọ́run, wọn kì í jèrè àdúrà tí wọ́n gbà níwájú Ọlọ́run, wọn kì í jèrè ọ̀rọ̀ Ọlọ́run tí wọ́n gbọ́ tí wọ́n kà. Ṣùgbọ́n èmi àti ẹ à ń jèrè rẹ̀ ní gbogbo gbà. À ń jèrè ọ̀rọ̀ Ọlọ́run, à ń jèrè oore ọ̀fẹ́ Ọlọ́run, à ń jèrè orin tá à ń kọ níwájú Ọlọ́run ní gbogbo gbà. Nítorí pé kí ni Ọlọ́run tẹ́wọ́ gbà wá, ó mú wa kúrò ní ẹni asán àti ẹni tí tẹ̀lé ohun asán. So fún jẹ́ ipò orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Olúwa mo dá gbogbo padà sọ́dọ̀ rẹ torí wípé kí ni ó mú mi kúrò ní ènìyàn lásán. Sọ mi jẹni tó wọn asán yóò mọ sọ di wọn asán. Bàbá gba ọpẹ́ àti ìyìn, àdúrà rírà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. Ayérayé bàbá mo dá gbogbo padà sọ́dọ̀ rẹ, mo sọ wípé o ṣe, nítorí pé ìwọ ṣe mí ní ẹni asán, àní tí ohun asán sọ di ohun asán. Ìwọ gbà mí pátápátá láti kó lọ́wọ́ gbogbo tí ń ṣe ohun asán, èyí tí ń sọ ènìyàn di ohun asán. Ògo ni fún orúkọ rẹ. Mo dúpẹ́ fún oore ọ̀fẹ́ àtàánú rẹ, mo dúpẹ́ fún títóbi àtàgbára rẹ, èyí tí wọ́n fi dá mi láre ní gbogbo ọ̀nà, àní láti bọ́ lọ́wọ́ gbogbo tí ń ṣe ogun asán, àní gbogbo tí ń ṣe ohun asán, tí ń sọ ènìyàn di ohun asán. O ṣé o Ọlọ́run ayérayé bàbá ọmọ ẹ̀mí mímọ́, o ṣé Ọlọ́run ọ̀gá ògo, èmi ni mo ṣe fọyà ní gbogbo ọ̀nà. Ògo ni fún orúkọ rẹ, ní gbogbo ọ̀nà ìyìn ni fún orúkọ rẹ. Àtòlùsọ bàbá gba ọpẹ́, Olúwa gba ìyìn, Olúwa gba ọpẹ́, Olúwa gba ìyìn. A gba àdúrà ní orúkọ Jésù Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Olúwa mo dúpẹ́ lọ́wọ́ rẹ fún oore ọ̀fẹ́ àtàánú tí mo rí gbà lọ́dọ̀ rẹ, èyí tí wọ́n kún mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ láti má jẹni tó ń tẹ̀lé ohun asán, láti má jẹni tó kù níwájú rẹ tó sì ń tẹ̀lé ohun asán. Nítorí pé tí ẹ bá ṣe pé Ọlọ́run tó bá yẹ bá ti pé èmi àti abá rí oore ọ̀fẹ́ ni, àbá ti ní àǹfààní àti ní òye wípé kò yẹ ká tẹ̀lé ohun asán, àbá ti tẹ̀lé ohun asán. Àgàgà irú èmi báyìí, ìdí ni wípé kí ni pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlàkọjá tí mo là kọjá títí dòní lónìí, pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí mi, pẹ̀lú táwọn èèyàn fojú mi rí lóríṣiríṣi lónírúurú ọ̀nà, ó yẹ kí n ti tẹ̀lé ohun asán lọ, tí mo sọ ìyẹn dẹni asán. Ṣùgbọ́n Ọlọ́run fẹ́ràn mi débi wípé kò fààyè sílẹ̀ yìí pé kí n tẹ̀lé ohun asán lọ. Bí wàhálà yẹn ṣe pọ̀ tó, àbọ̀ ìgbà tó ti sú mi tí mo sọ wípé wàhálà yẹn ti pọ̀ tó, ó tó gẹ́ ìyìnṣe mọ́. Ṣùgbọ́n tí má ti ní ìyìnṣe mọ́, a rí pé Ọlọ́run tún máa ń wá láti bomi tútù sí mi lọ́kàn, láti sọ̀rọ̀ tútù sí fún mi, èyí tí yóò mú kí ara mi ó tún sọjí padà, kára mi ó tún yá padà, kára mi ó tún nà padà wípé yóò dára náà ni Ọlọ́run bẹ láàyè.
so gbogbo àwọn èrò búburú tó bá ti wà lọ́kàn mi yẹn yóò sì tún pòórá fíáwó. Gbogbo àwọn ìgbésẹ̀ ibi tí mo fẹ́ gbé yẹn yóò bá tún di ohun tí ó di ẹ̀gbin àti ìríra níwájú mi láti gbé. Yẹn ni wípé ọpẹ́lọpẹ́ Ọlọ́run pẹ̀lú gbogbo wàhálà tí mo dojúkọ àti tí ó lò lónìí tí ó bá ṣe Ọlọ́run ni ìtì tó wá sàn. Kìí ṣe pé mi wá lọ wọ́n máa ń gbé wá bá mi ni wọ́n máa ń ṣe kí ni wọ́n máa ń gbé wá bá mi ni ṣùgbọ́n ọpẹ́lọpẹ́ Ọlọ́run ló ṣe agbára mi tí Ọlọ́run bá gbà mí ni tí ó bá kún fagbára tí ó bá fi rọ fẹ́rẹ̀ gbà mí ni ètì tẹ̀lé wọn lọ nítorí pé ìnira yìí ti pọ̀ jù wá láìsí kí ni ó ti pọ̀ jù. Ṣùgbọ́n tí wọ́n bá ti gbé dé ohun kan tí wọ́n fi máa dá wọn lónìí wípé kí ni sọmọ ìpọ́ Ọlọ́run bẹ́ẹ̀ yóò sọ pé bẹ́ẹ̀ ni sọmọ ìpọ́ Ọlọ́run lágbára lórí gbogbo ọ̀run pé bẹ́ẹ̀ ni tọ́lọ̀ bá ti mọ eléyàn fọ̀rọ̀ lẹ̀ jẹ́ ká fi gbogbo sí káwọ́ Ọlọ́run. Ọlọ́run lágbára lórí gbogbo Ọlọ́run yóò ṣe ìyanu ní ìnídìí rẹ̀ yóò ṣe gbogbo náà gbé kí n ṣe kí ni kí n má sọ pé náà wọ́n náà sọ pé Ọlọ́run lágbára lórí gbogbo ó túmọ̀ sí gbogbo nǹkan wọ̀nyí nǹkan tí ò ní túmọ̀ ni. Amen. Amen. So ọpẹ́lọpẹ́ Ọlọ́run lára mi ọpẹ́lọpẹ́ Ọlọ́run lára rẹ lójú ká tẹ̀lé wọn asán lọ àbá ti di wọn asán pátápátá. So tún porúkọ Jésù lẹ́ẹ̀kejì Olúwa mo dá gbogbo padà sọ́dọ̀ rẹ torí pé ọ̀njẹ́ agbára fún mi láti mọ́ lè tẹ̀lé wọn asán lọ kí mọ́ bàa dènì asán. Àdúrà ọpẹ́ rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi. Ayérayé bàbá ọmọ ẹ̀mí mímọ́ wọ́n dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ̀ nítorí pé ọpẹ́lọpẹ́ rẹ̀ lára mi ìbámọ́ sí rẹ̀ ni èmi ìbá ti tẹ̀lé wa sán lọ èyí tí ó bá sì sọ mí dé ènìyàn asán. Ògo ní fún orúkọ rẹ̀ bàbá ògo ní fún orúkọ rẹ̀ ọmọ ògo ní fún orúkọ rẹ̀ ẹ̀mí mímọ́. Á tóbi jù bàbá mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ̀ ẹlẹ́rìí mo dá gbogbo yìí padà sọ́dọ̀ rẹ̀ mo sọ wípé o ṣé bàbá mo sọ wípé o ṣé ọmọ mo sọ wípé o ṣé ẹ̀mí mímọ́ àjùlọ bàbá gba ọgbà àti ẹ̀yìn ìjọba pé ìwọ lọ́ba tó ṣàánú ayé mi o ìwọ lọ́ba tó tẹ́wọ́ gbà mí kì í ṣe nìyẹn kì í ṣe agbára kì í ṣe ọgbọ́n kì í ṣe mímọ́ ṣe mi agbára kí ni mo ní ìmọ̀ kí ni mo ní ìwé kí ni mo ní kí ni mo lè dá ṣe. Ọlọ́run mo dúpẹ́ fún àánú àti ọ̀rọ̀ tí mo rí gbà o èyí jẹ́ pé ìwọ kò dá mi dá ohunkóhun kan àní wọ́n kò fàyè pé wọ́n kò dá mi wọ́n kò fi mí ṣẹlẹ̀ mi nìkan àní kí òun asán kọ́ mọ́ bá ṣe jèrè ọkàn mi àní kí mẹ́mọ́ àkọ́ bá ṣe sọ mi tó òun asán ògo orin fún orúkọ rẹ tó pé wọ́n gbà láti sọ mi asán. Àgbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta Olúwa mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ tó pé gbogbo tó fi ń jẹ́ Ọlọ́run ni gbogbo agbára tó fi ń jẹ́ Ọlọ́run ni òní èmi ò ní tẹni asán òun tí ó sọ mi dohun asán òní jẹ́ kó dé bá mi. Olúwa mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ nítorí wípé kí ni wọ òní jẹ́ kí mo tẹni asán òun tó sọ mi dohun asán òní jẹ́ kó dé bá mi. Mo mọ̀ lóore mo sọ wípé o ṣe àdúrà ọpẹ́ rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù. Ayérayé bàbá mo dá gbogbo ògo padà sọ́dọ̀ rẹ nítorí wípé pẹ̀lú gbogbo agbára tó fi jẹ́ Ọlọ́run ni gbogbo ọ̀nà tó bá fi jẹ́ Ọlọ́run ni ìwọ ò ní gbà kémi kí n jẹ ní asán ohun tí ó sì sọ mi dohun asán náà ò ní jẹ́ kí n mọ̀ ó sì ń jẹ́ kí n náfààní àti lè mọ̀ rí àbí láti lè tọ́ Olúwa ọmọ ṣe o. Mo dúpẹ́ tó pé ìwọ jẹ́ agbára fún ó sì mọ̀ jẹ́ agbára fún mi nígbà gbogbo kémi wọn bá ṣe jẹ́ ní asán àbí ènìyàn asán àbí kémi bá ṣe tọ́ ohun asán lọ. Ògo ní fún orúkọ rẹ bàbá ògo ní fún orúkọ rẹ ọmọ. Ayérayé bàbá ọmọ ẹ̀mí mímọ́ mo sọ wípé o ṣe o nítorí pé ní gbogbo ọjọ́ ayé mi ìwọ yóò sì máa jẹ́ agbára fún mi ìwọ máa jẹ́ olùdarí àti àtìlẹ́yìn fún mi ìwọ máa jẹ́ olùtọ́ni fún mi kémi ọba ti tó wọn asán lọ àti kémi ọba ti jẹ́ wọn kémi kémi ọba ti jẹ́ ẹni asán pẹ̀lú o ṣé bàbá o ṣé ọmọ o ṣé ẹ̀mí mímọ́ àjọyọ̀ ọpẹ́ àti àgbàdúrà ní orúkọ Jésù Olúwa wa àmín 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 ní orúkọ Jésù. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta Olúwa mo béèrè fún àánú rẹ mo béèrè fún oore ọ̀fẹ́ rẹ ṣàánú fún mi dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí. Àdúrà rẹ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù. Ọlọ́run àánú o àánú àti oore ọ̀fẹ́ rẹ ni mo béèrè fún nínú àánú àti oore ọ̀fẹ́ rẹ tó ga bàbá tó tayọ bàbá dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí Olúwa dárí gbogbo oore kọjá mi jì mí Olúwa dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí Olúwa dárí gbogbo oore kọjá jì mí Olúwa ṣàánú fún mi bàbá Olúwa ṣàánú fún mi ọmọ ṣàánú fún mi ẹ̀mí mímọ́ Olúwa àánú ni mo béèrè fún bàbá nínú oore ọ̀fẹ́ àtàánú rẹ tó tayọ bàbá dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí Olúwa sọ mi di mímọ́ dárí gbogbo oore kọjá ẹ̀ṣẹ̀ mi jì mí Olúwa sọ mi di mímọ́ ṣàánú fún mi Ẹlẹ́dàá mi. Àgbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ẹ̀jẹ̀ Jésù ni mo béèrè fún Ọlọ́run ẹ̀jẹ̀ Jésù ni mo béèrè fún Ọlọ́run ẹ̀jẹ̀ Jésù Kristi nínú oore ọ̀fẹ́ àtàánú rẹ ọ̀yà fi pa gbogbo ṣíṣe àkóso ẹ̀ṣẹ̀ mi rẹ
ẹ̀jẹ̀ Jésù Kristi fi sọ mí di mímọ́, ẹ̀jẹ̀ Jésù Kristi fi dá mi láre ní gbogbo ọ̀nà mi. Àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi, ní orúkọ Jésù Kristi. Ẹ̀jẹ̀ Jésù Kristi ni mo béèrè fún Ọlọ́run, ẹ̀jẹ̀ Jésù Kristi ni mo béèrè fún Ọlọ́run olóore ọ̀fẹ́ Ọlọ́run àánú. Ẹ̀jẹ̀ Jésù Kristi Olúwa Ọlọ́run àánú nínú oore ọ̀fẹ́ àtàánú ìtọ́gajọ́, ó yá fi pa gbogbo tí ìṣàkóso ẹ̀ṣẹ̀ mi rẹ́. Ẹ̀jẹ̀ Jésù Kristi ó yá fi sọ mí di mímọ́ nínú àánú àti oore ọ̀fẹ́ rẹ̀. Ẹ̀jẹ̀ Jésù Kristi ó yá fi dá mi láre ní gbogbo ọ̀nà, àìnínú níwájú gbogbo níwájú ènìyàn gbogbo. Ẹ̀jẹ̀ Jésù Kristi ni mo béèrè fún Ọlọ́run nínú oore ọ̀fẹ́ àtàánú, ó yá fi ẹ̀jẹ̀ Jésù Kristi dá mi láre, ó yá fi Jésù sọ mí di mímọ́, ó yá fi Jésù pa gbogbo tí ìṣàkóso ẹ̀ṣẹ̀ mi rẹ́. Olúwa àní ẹ̀jẹ̀ Jésù Kristi ni mo béèrè, ó yá fi sọ mí di agbára dúdú rẹ̀. Bàbá àní ẹ̀jẹ̀ Jésù Kristi nínú àánú àti oore ọ̀fẹ́, ó yá fi dá mi láre, fi sọ mí di mímọ́, fi pa gbogbo tí ìṣàkóso ẹ̀ṣẹ̀ mi rẹ́. Olúwa kó wá sọ mí di ayé nínú rẹ̀, bàbá ọmọ ẹ̀mí mímọ́. Agbàdúrà ní orúkọ Jésù Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù. Káwọ́ méjèèjì sókè. Olúwa kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀, èyí tí èmi ò fi ní kúrò níwájú rẹ̀ tọ ohun asán lọ kí n má bàa dẹni asán. Amen. Ọlọ́run kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀, èyí tí mo fi jálágbára nínú rẹ̀ tí èmi ò fi ní tọ ohun asán lọ kí n má bàa jẹ́ ènìyàn lásán. Káwọ́ méjì kó béèrè fún agbára ẹ̀mí mímọ́. Àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. Ọlọ́run ayérayé bàbá, iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ ni mo béèrè fún, iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ ni mo béèrè fún. Olúwa kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ lódìdí o, Olúwa kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ lódìdí. Àrí kémi wọ́n bá ṣe, kémi ò lè jálágbára nínú rẹ, kémi wọ́n bá ṣe tọ́ ohun asán lọ, kémi wọ́n bá ṣe jẹ́nìyàn lásán. Bàbá kọ́ mi fún ẹ̀mí mímọ́, Olúwa kọ́ mi fún agbára, Olúwa kọ́ mi fún ẹ̀mí mímọ́, Olúwa kọ́ mi fún agbára. Àní ẹ̀mí mímọ́ àti agbára rẹ, èyí tí mo fi jálágbára nínú rẹ, èyí tí èmi ò fi ní tọ́ ohun asán lọ, àlápẹ́ bó ti rò kórè, àrí kémi wọ́n bá ṣe jẹ́nìyàn lásán. Bàbá ó yá kún mi fún ẹ̀mí mímọ́ rẹ, ayé ẹ kún mi fún ẹ̀mí mímọ́ rẹ, olóko yá kún mi fún ẹ̀mí mímọ́ rẹ lórúkọ Jésù. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín ní orúkọ Jésù. Ìwọ tó gbàdúrà tí wọ́n bá gbọ́ ọ mú yóò yà ọ́ lẹ́nu. Àní ó gbàdúrà kí ohun asán kó má bàa sọ di asán ènìyàn lásán. Wo àwọn ti gbani tí wọ́n tó ohun asán lọ, agbára Ọlọ́run ni ò sí nínú ayé wọn tó, iná ẹ̀mí mímọ́ Ọlọ́run ni ò sí nínú ayé wọn. Lọ́fà jẹ́ pé iye wọn ò sí wípé àwọn iṣẹ́ ènìyàn lásán, kò ṣe kí àwọn tó wọn asán lọ káwọn bá jẹ ènìyàn lásán. Ọlọ́run ló yẹ káwọn ò ké pé káwọn bá jẹ ènìyàn lásán. Wọ́n wá dúró lórí agbára ọgbọ́n ìmọ̀ àti òye wọn èyí tọ́lọ́run fi fún wọn. Wọ́n gbàgbé Ọlọ́run, wọ́n ń wò wípé ṣé Ọlọ́run tá a kò rí báyìí gbà wọn tó gbà wá, báwo la ṣe fẹ́ mọ̀ pọ́ gbọ́ ti àbí ọgbọ́ ti tiwa. Ìgbà báwo la ṣe kí ni tá mọ̀ tí ọ̀sán fún Áfíríkà ṣe ni wọ́n bá jẹ́ pé Ọlọ́run sì wà pẹ̀lú láti mọ fara hàn wọ́n, láti mọ kọ́ wọn, láti mọ tọ́ wọn lóhun tó yẹ kí wọ́n ṣe. Ṣùgbọ́n wọ́n ṣe kí ni, wọ́n fi pa Ọlọ́run tì, wọ́n tọ̀ wọn asán lọ. Èyí ló sọ èmi àti ẹni ẹ pé lónìí ojoojúmọ́ à ń jagun. Kò yẹ kí èmi àti ẹ lónìí ká wà nínú ìṣòro, kò yẹ ká wà nínú ṣùgbọ́n tó gbà wọn àtiwájú ni wọ́n ti kọ̀ Ọlọ́run sílẹ̀, wọ́n ti tọ̀ wọn asán lọ. Láì jẹ́ pé Ọlọ́run ṣẹ̀ wọ́n, láì jẹ́ pé wọ́n rí nǹkan búburú lọ́wọ́ Ọlọ́run. So a ní kó gbàdúrà kí ọ̀rọ̀ ayé rẹ̀ kó má bàa rí bí tàwọn ti síwájú. Òun ṣe kí ni ọyìn àwọn tíwájú kì í ṣe pé nìkan bẹ ṣáájú wọn tó ti balẹ̀ jẹ́, àwọn ni wọ́n sì ti wá balẹ̀ jẹ́. So ọmọ ìgbà wọn ṣe balẹ̀ jẹ́, ilẹ̀ tí wọ́n ń bàjẹ́ òun ló dá wàhálà sínú ayé gbogbo ènìyàn dòní olódì. So òun láti bá titi wọn jẹ́, ìwọ gẹ́gẹ́ ní ìtẹ̀ lọ́tọ̀ tó bá tiẹ̀ tó bàjẹ́. So gbàgbára kó lè bá àti tí wọn àti titi ẹ gẹ́gẹ́ láti bá gbogbo àwọn agbára sàn yẹn láti bá wọn jẹ́. Ọba ṣe kí ni òun ṣe bẹ́ẹ̀ ni tí bẹ́ẹ̀ ti ń pè bẹ́ẹ̀ tí wọ́n solókùn lọ́rùn. Ẹ jẹ́ kí n gbà yín mú. Káwọ́ méjèèjì sókè. Porúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Ọlọ́run kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀, èyí tí mo fi jálágbára nínú rẹ̀ tó bẹ̀gẹ̀ débi wípé kì yóò sọ ohun kan tí yóò mú mi kúrò níwájú rẹ̀ àbí kọ̀yìn sọ tọ ohun asán lọ, èyí tí ó sọ mí dé ènìyàn lásán. Àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi.
ayérayé bàbá iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ ni mo béèrè fún sẹ́ ọ̀yà kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ èyí tí mo fi di alágbára ńlá nínú rẹ èyí tí mo fi di ogun ńlá nínú rẹ èyí tí a pé kì yóò ṣohunkóhun kan èyí tí ó lè mú mi tọ ohun asán lọ èyí tí ó sọ mi di ènìyàn asán bàbá iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ dà olùgbéwọ̀ mi ní òdìdí olúwa àní iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ dà olùgbéwọ̀ mi ní òdìdí èyí tí kì yóò ṣohun kan èyí tí ó lè mú mi kúrò níwájú rẹ àbí kọ́ni sí wọn Ọlọ́run alààyè àbí lọ kúrò lọ́dọ̀ rẹ láti tó ohun asán lọ èyí tí ó sọ mí di ènìyàn asán àbí ohun asán bàbá àyàkùn fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ àlùwà iná ẹ̀mí mímọ́ àti agbára ni mo bí fẹ́ gbé wọ̀ mí lójijì iná ẹ̀mí mímọ́ àti agbára ni mo bí fẹ́ gbé wọ̀ mí àyìn láti bó ṣe tẹ́ ìdí èmi òfin ní tó ohun asán lọ èyí tó wàá sòsì ní sọ mí di ènìyàn asán olùwàkùn fún ẹ̀mí àti agbára rẹ agbàdúrà ní orúkọ Jésù Olúwa wa àmín 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 ní orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta Ọlọ́run èmi ò fẹ́ lọ kúrò níwájú rẹ ìfẹ́ di ohun ìfẹ́ di ènìyàn lásán ẹ̀ mọ́ tí à ń pè ní ènìyàn lásán ni kí là ń pè ní ènìyàn lásán ìgbọ́ ẹ̀ mọ́ kí là ń pè ní ènìyàn lásán ẹ̀ gbọ́ sọ̀rọ̀ sókè tí ò ní àwọn ẹ̀yà kì í ṣe ènìyàn lásán nìyẹn o ènìyàn lásán òun lẹni tó yẹ pé kí ni kò wúlò fún nǹkan kan ènìyàn lásán òun lẹni tí ò lè dá nǹkan kan ṣe ènìyàn lásán òun lẹni tó yẹ pé kí ni àwọn kan ni wọ́n ń ṣàkóso ayé rẹ̀ kì í ṣe kìdá àwọn tí wọ́n lówó lẹ́gbẹ̀ẹ́ ni ayé gbọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn olówó tẹ̀ ń wò yẹn tí wọ́n ralẹ̀ tí wọ́n kọ́lẹ̀ ènìyàn lásán ni wọ́n nítorí pé kí ni àǹjẹ̀nú kan ló ń ṣàkóso ayé wọn wọn ò lè sùn láàárọ̀ wọn ò lè sùn lọ́sàn-án wọn ò lè sùn lóru ènìyàn lásán ni wọ́n gbogbo tí wọ́n níyẹn kì í ṣe nǹkan tó jẹ́ pé kí ni ó ní bẹ́ẹ̀ tí pé àǹfààní gidi nínú gbogbo nǹkan tí wọ́n ní bójúbójú ni wọ́n kàn ní ni ṣùgbọ́n nínú àgọ́ ara wọn wọ́n ń jìyà ènìyàn lásán wọn ò ní agbára àti àṣẹ láti lè sọ wípé kí ni nǹkan báyìí gbogbo ẹnu káwọn fi wọ́n fọwọ́ gbéyà lórí wípé àwọn ni so bí wọ́n ṣe ń sọ̀rọ̀ bí wọ́n ti ń fọ́ bí wọ́n ṣe ń gbógun àti lórí nǹkan tí wọ́n nìyẹn a rí i pé bẹ́ẹ̀ náà ni àǹjẹ̀rùn tí ó pèsè owó tó pèsè nǹkan yẹn fún wọn òun náà mọ̀ tẹ̀wọ́n létí pé jọ ẹ̀yẹ sọ̀rọ̀ rẹ̀ yẹ pé àwọn kankan bẹ jẹ́ pé wọn ò náfààní àti lè ṣe ènìyàn lásán òun lẹni tó wà nínú ayé tó jẹ́ pé kí ni àwọn èèyàn náà ní rẹ̀ ènìyàn lásán òun lẹni tó wà nínú ayé tó jẹ́ pé àwọn èèyàn ò rí tiẹ̀ rò ènìyàn lásán òun lẹni tó wà nínú ayé ṣùgbọ́n títí ẹ ti bàjẹ́ tán pátápátá amen ènìyàn lásán òun làwọn tí a gbé àwọn èèyàn kì í dá sí títí ẹ mọ̀ wípé mi àwọn olówó àwọn èèyàn mọ́ dá sí tó lówó yes ẹni tó lọ sògùn àwọn èèyàn mọ́ dá sí títí ẹ ṣùgbọ́n àwọn èèyàn wo ní dá sí títí ẹ kí ni láwọn èèyàn fi ń dá sí títí ẹ nítorí tí wọ́n fẹ́ gbà lọ́wọ́ rẹ̀ ni bẹ́ẹ̀ òun gẹ́gẹ́ fúnra ara rẹ̀ iṣẹ́ ó náfààní àti lè mọ̀ sí gbogbo nǹkan tó bá wù no kò náfààní àti lè mọ̀ sí gbogbo nǹkan tó bá wù ó ti wà lábẹ́ ìdarí àwọn kankan tó ènìyàn lásán nìyẹn ṣùgbọ́n èmi àti ẹ lónìí tẹ́bà wà ìgbà tó bá wà là képe Ọlọ́run bó bá ti wà là sí képe Ọlọ́run ẹni tó bá sì kan tí ọ̀tẹ̀ wà lọ́rùn á sọ fún mi lágbẹ́ yóò ṣe kan báyìí tí ọ̀tẹ̀ wà lọ́rùn a kì í bẹ̀rù láti sọ ohun tó bá ti jí òótọ́ rọ̀ fún ẹnikẹ́ni wọ́n àwọn ènìyàn lásán yẹn wọn ò tó bẹ́ẹ̀ tí wọ́n sọ pé àwọn ọmọ sọ tí ń jí òótọ́ rọ̀ fún gbogbo ènìyàn gbogbo ọ̀rọ̀ tí wọ́n bá sọ báyìí wọ́n mọ̀ gbé sórí ìṣirò ni ìpè káwọn ọmọ sọ̀rọ̀ bọ̀wọ́ káwọn ọmọ sọ̀rọ̀ dáràn kọ́mọ̀tẹ́ pé ńgbà táwọn ẹni táwọn sọ̀rọ̀ bóyá ara àwọn tí wọ́n ṣe kíni tí wọ́n gbàgbára fún òun ni wọ́n ṣùgbọ́n ẹni tí èsì ènìyàn lásán kò sí ẹni tí ò lè bá sòótọ́ ọ̀rọ̀ nítorí pé kíni Ọlọ́run ló gbẹ́kẹ̀lé Ọlọ́run sì ṣe wọn asán àwọn tí wọ́n gbẹ́kẹ̀lé agbára ewé àti egbò tí wọ́n gbẹ́kẹ̀lé wọn ò bí wọn dá tí wọ́n sọ pé wọ́n mọ̀ sòótọ́ ọ̀rọ̀ fún gbogbo ènìyàn nítorí pé wọn ò mẹ́ni tí ń bẹ níwájú wọn tó bá lọ jẹ́ pé ọ̀kan lára àwọn tí wọ́n gbàgbára fún ni àwọn èèyàn lọ sínú pàdé pé lábájá ọ̀sẹ̀ mi ọ̀yá so wọ́n àmọ́ sọ́gbọ́ wọ́n mọ̀ sọ̀rọ̀ wọn sọ pé tó pé wọ́n ò mọ̀ tanya ìta ní í ṣe káwọ́ méjèèjì sókè orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta à ń lọ nígbà kẹta Ọlọ́run ìfẹ́ jẹ́nìyàn asán ìsìfẹ́ kó níwájú rẹ̀ láti tó wọn asán lọ kí mi má bàa ṣe jẹ́nìyàn asán kó mi fún lẹ́mìí mímọ́ àti agbára rẹ̀ kí mi má bàa ṣe jẹ́nìyàn asán kí n má bàa ṣe tó wọn asán lọ ìjọ sọ mi di ènìyàn lásán kí n má bàa ṣe lọ kó níwájú rẹ pẹ̀lú àdúrà rẹ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù ọ̀rọ̀ sí
ayérayé bàbá mo béèrè fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ nítorí pé mi ò fẹ́ jẹ́ ohun asán o mi ò fẹ́ jẹ́ ènìyàn lásán ó yá kún mi fún ẹ̀mí mímọ́ ó yá kún mi fún agbára rẹ̀ ó yá kún mi fún ẹ̀mí mímọ́ ó yá kún mi fún agbára rẹ̀ kí mo bá ṣe jẹ́ ènìyàn asán àti kí mo bá ṣe kúrò níwájú rẹ̀ láti tó wá asán lọ ìjọsọ mi jẹ́ ènìyàn asán Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ rẹ̀ o ó yá kún mi fún agbára rẹ̀ ó yá kún mi fún ẹ̀mí mímọ́ rẹ̀ ó yá kún mi fún agbára rẹ̀ ilé ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ ni mo béèrè fún bàbá ó yá gbé wọ̀ mí lódìdí ilé ẹ̀mí mímọ́ àti agbára ni mo béèrè fún ẹlẹ́dàá ó yá gbé wọ̀ mí lódìdí láti òkè bàbá kún mi fún ẹ̀mí mímọ́ Olúwa kún mi fún agbára Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ Olúwa kún mi fún agbára àríkè mi wọ́n bá ṣe lọ kúrò níwájú rẹ̀ àyè láti tó wá sán lọ èyí tí ó sọ mi tó wá sán Ọlọ́run èmi ọ̀fẹ́ tó wá sán ilé ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ èyí tí mo fi kúrò níwájú lọ tó wá sán lọ láti sọ mi tó wá sán Olúwa gbé wọ̀ mí lódìdí Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ Olúwa kún mi fún agbára rẹ̀ agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù sádà lọ bàbá náà ok káwọ́ méjèèjì sókè àlọ́ nígbà kẹrin Olúwa wọ́n fẹ́ borí ohun gbogbo tí ń sọ ènìyàn di asán kó mi fún ẹ̀mí àti agbára rẹ̀ láti borí ohun gbogbo tí ń sọ ènìyàn di asán kó má bàa sọ mi di asán ẹ gbọ́ Yorùbá tí mo sọ Olúwa wọ́n fẹ́ borí ohun gbogbo tí ń sọ ènìyàn di asán kó mi fún ẹ̀mí àti agbára rẹ̀ láti borí ohun gbogbo tí ń sọ ènìyàn di asán láti ṣẹ́gun gbogbo tí ń sọ ènìyàn di asán kí mi má bàa ṣe di ènìyàn asán àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi alágbára gíga bàbá iná ẹ̀mí mímọ́ àti agbára ni mo fẹ́ gbé wọ̀ mí lójijì èyí tó ní pé mo fẹ́ borí ohun gbogbo tí ń sọ ènìyàn di asán àríkọ́ mọ́ bá ṣe sọ mi di asán èyí tó pé mi ò fẹ́ jẹ́ ènìyàn asán iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ àní láti borí ohun gbogbo tí ń jẹ́ ohun asán àní láti ṣẹ́gun gbogbo tí ń sọ ènìyàn di asán àní tí mi ò fi ń jẹ ní asán Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ Olúwa kún mi fún agbára rẹ̀ Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ Olúwa kún mi fún agbára rẹ̀ iná ẹ̀mí mímọ́ àti agbára tí òun ni mo béèrè fún Olúwa gbé wọ̀ mí lójijì èyí tí mo fi lè ṣẹ́gun ohun tí sọ ènìyàn di asán èyí tí mo fi lè borí ohun tí sọ ènìyàn di asán èyí tí èmi ò fi lè jẹ́ aṣọ tó jagun gbogbo tí ń ṣe ènìyàn asán èyí tí èmi ò fi ní jẹ́ ohun asán sẹ́ èyí tí èmi ò fi ní jẹ́ ènìyàn asán èyí tí èmi ò fi ní kó níwájú rẹ̀ Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ Olúwa kún mi fún agbára rẹ̀ Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ Olúwa kún mi fún agbára rẹ̀ agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù à ń lọ nígbà karùn-ún orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ rẹ̀ àti agbára rẹ̀ kún mi fún ẹ̀mí mímọ́ rẹ̀ kún mi fún agbára rẹ̀ èyí tí èmi fi lè mọ rìn níwájú rẹ̀ ní gbogbo ọjọ́ ayé mi èyí tí kì yóò sọ ohunkóhun kan tí ó mú mi kúrò níwájú rẹ̀ àti lójú ọ̀nà rẹ̀ ní gbogbo ọjọ́ ayé mi kọ́ mi fún ẹ̀mí àti agbára rẹ̀ èyí tí èmi fi lè mọ wà níwájú rẹ̀ ní gbogbo ọjọ́ ayé mi èyí tí èmi fi lè mọ rìn níwájú rẹ̀ ní gbogbo ọjọ́ ayé mi èyí tí kì yóò sọ ohunkóhun kan tí ó mú mi kúrò níwájú rẹ̀ àbí lójú ọ̀nà rẹ̀ ní gbogbo ọjọ́ ayé mi àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ayérayé bàbá iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ ni mo béèrè fún ó yá gbé wọ̀ mí lódìdí èyí tí èmi fi lè mọ wà níwájú rẹ ní gbogbo ọjọ́ ayé mi èyí tí èmi fi ń kó níwájú rẹ nígbà kọ̀ọ̀kan èyí tí kì yóò sóhun kóhun kan àti omi mu kó níwájú rẹ àbí kó lójú ọ̀nà rẹ nígbà kọ̀ọ̀kan Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ sí iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ ni mo béèrè fún ó yá gbé wọ̀ mí lódìdí àní tí èmi ò fi ní kó níwájú rẹ nígbà kọ̀ọ̀kan èyí tí èmi fi lè mọ wà níwájú rẹ ní gbogbo gbà èyí tí èmi fi ní kó lójú ọ̀nà rẹ èyí tí èmi fi wà lójú rẹ ní gbogbo ọjọ́ ayé mi èyí tí kì yóò sọ ohun kan tí ó mú mi kúrò níwájú àbí lójú ọ̀nà rẹ dábẹ́ bó ti wù kó Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ Olúwa kún mi fún agbára Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ Olúwa kún mi fún agbára Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ Olúwa kún mi fún agbára ìdẹ́ mi àti agbára ìmọ̀bí bàbá gbé wọ̀ mí lójijì. agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù Kristi. a lọ nígbà kẹfà káwọ́ méjèèjì sókè Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ èyí tí èmi ò fi lè mọ jẹ́ ènìyàn pàtàkì ẹni ìyẹn ni ẹ̀yẹ ní gbogbo ọjọ́ ayé mi nítorí pé tí èèyàn bá ti kó lẹ́yìn tí èèyàn bá ti jẹ́ ènìyàn asán ẹgbẹ́ ènìyàn jẹ́ ènìyàn pàtàkì nìyẹn ìyẹn dẹni ògo ẹni ọlá ẹni ọlà nìyẹn Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ èyí tí mo fi lè mọ jẹ́ ènìyàn pàtàkì ẹni ìyẹn ni ẹ̀yẹ ẹni ọlá níwájú rẹ̀ nípa agbára àti àṣẹ rẹ̀ àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ayérayé bàbá iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ ni mo béèrè fún yàgbé wọ̀ mí lódìdí èyí tí mi ò fi ní jẹ́ èyí tí mi ò fi lọ jẹ́ ènìyàn pàtàkì àní ẹni yẹ ni ẹ̀yẹ ẹni ọlá nípa agbára àti àṣẹ rẹ níbi gbogbo níwájú ènìyàn gbogbo àní gbogbo ọjọ́ ayé mi Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ Olúwa kún mi fún agbára Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ Olúwa kún mi fún agbára èyí tí mi ò fi lọ jẹ́ ẹni pàtàkì ẹni yẹ ni ẹ̀yẹ ẹni ọlá ẹni ìgbéga nígbà gbogbo nígbà ọjọ́ gbogbo nípa agbára àti àṣẹ àti oore ọ̀fẹ́ rẹ níbi gbogbo yòókù tí mo bá ní gbogbo ọjọ́ ayé mi Olúwa kún mi fún ẹ̀mí mímọ́
sọ́dọ̀ rẹ̀ Olúwa kún mi fún agbára rẹ̀ èyí dẹ́ mi mímọ́ àti agbára rẹ̀ mo béèrè fún yá gbé wọ̀ mí èyí dẹ́ mi àti agbára mo fẹ́ yá gbé wọ̀ mí lójijì èyí dẹ́ mi àti agbára mo fẹ́ yá gbé wọ̀ mí lójijì ní orúkọ Jésù. A gba àdúrà ní orúkọ Jésù Olúwa wa àmín 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 ní orúkọ Jésù. À ń lọ nígbà keje káwọ́ méjèèjì sókè Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ èyí tí èmi ò fi lè ní ohun gbogbo tó yẹ kí n ní láti lè jẹ́ ènìyàn pàtàkì ẹni iyì ẹni ẹ̀yẹ. So ohun tí ń sọ ènìyàn jẹ́ ènìyàn pàtàkì tí ń sọ ènìyàn jẹ́ ẹni ẹ̀yẹ tí ń sọ ènìyàn jẹ́ ènìyàn tó wúlò tí ń sọ ènìyàn jẹ́ ènìyàn táwọn èèyàn bu ọlá fún òun ọwọ́ Ọlọ́run ló wà. Ọlọ́run ló yẹ káwọn yẹn kí wọ́n tọ̀ lọ nígbà yẹn tí ó yọ̀ǹda rẹ̀ fún wọn kò rò pé àwọn tọ̀ wọn asán lọ tọ́ wá sọ wọ́n dà wọn asán. Èmi àti ẹ lónìí gbogbo nǹkan tá a nílò láti má lè jẹ́ ẹni asán láti jẹ́ ènìyàn pàtàkì ọwọ́ ta ló wà Ọlọ́run. Ta ló lè fún wa Ọlọ́run. Ta ló yẹ ká pè láti rí gbà Ọlọ́run. So wá béèrè fún agbára àti ẹ̀mí mímọ́ láti lè rí àwọn nǹkan yẹn gbà lọ́wọ́ Ọlọ́run. Olúwa kọ́ mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ èyí tí èmi ò fi lè ní ohun gbogbo tó yẹ kí n ní láti jẹ́ ènìyàn pàtàkì ẹni yẹn ní ẹ̀yẹ ẹni ọlá níbi gbogbo yòókù kí n lè dé láyé. Àkáwọ́ méjèèjì kókó àdúrà rẹ̀ ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi. Ayérayé bàbá iná ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ èyí tí èmi ò ní láti lè ní ohun gbogbo ìtọ́tọ́ síbi láti ní láti lè jẹ́ ènìyàn pàtàkì ẹni ẹ̀yẹ ẹni ọlá ẹni ìgbéga ẹni ọ̀wọ̀ lẹ́ọ̀rọ̀ ọ̀la níwájú rẹ̀ níwájú gbogbo ènìyàn gbogbo níbi òkun ọbadé Olúwa gbé wọ̀ mí lójijì. Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ àti agbára rẹ̀ àní láti lè ní ohun gbogbo tọ́tọ́ àti ohun tó yẹ fún mi láti ní láti lè jẹ́ ẹni iyì ẹni ẹ̀yẹ ẹni ọlá ẹni pàtàkì ẹni ọlá ẹni tẹ̀yẹ̀ gbéga nígbà gbogbo o níbi gbogbo yòówù kò kiri jí láyé. Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ rẹ̀ Olúwa kún mi fún agbára rẹ̀ Olúwa kún mi fún ẹ̀mí mímọ́ rẹ̀ Olúwa kún mi fún agbára rẹ̀ ìdí ẹ̀mí mímọ́ àti agbára ni mo bèrè wá gbé wọ̀ mí lójijì ní orúkọ Jésù. A gba àdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ọ̀yà bí ilẹ̀ ọjọ́ lè ṣe mọ́ gbogbo tí ń sọ ènìyàn di ẹni ọlá ẹni pàtàkì láti orí tèmi wọn láti ọ̀dọ̀ Ọlọ́run wa ọ̀yà ẹ bẹ̀rẹ̀ sí wọlé sí mi lára. Bí ilẹ̀ ọjọ́ ní ṣe mọ́ gbogbo tí ń sọ ènìyàn di ẹni ọlá ẹni iyì ẹni ẹ̀yẹ ẹni ìgbéga ẹni pàtàkì tí èso ẹni tí èyí fi jẹ ni asán látọ̀dọ̀ Ọlọ́run wa ọ̀yà ẹ bẹ̀rẹ̀ sí wọlé sí mi lára ẹ bẹ̀rẹ̀ sí tó mi lọ́wọ́ àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi. Ohun gbogbo pátápátá èyí tí ń sọ ènìyàn di ẹni ọlá ẹni ọlà ẹni iyì ẹni ẹ̀yẹ ẹni pàtàkì ẹni àgbéga ẹni ọbọlá fún ní gbogbo nígbà gbogbo ọjọ́ gbogbo ní gbogbo ọ̀nà láti orí tèmi láti ọ̀dọ̀ Ọlọ́run ọ̀yà àní ẹ bẹ̀rẹ̀ sí tọ̀ mí wá ẹ bẹ̀rẹ̀ sí wọlé sí mi lára ẹ bẹ̀rẹ̀ sí tó mi lọ́wọ́ àní ẹ bẹ̀rẹ̀ sí tọ̀ mí wá ẹ bẹ̀rẹ̀ sí wọlé sí mi lára ẹ bẹ̀rẹ̀ sí tó mi lọ́wọ́ ní orúkọ Jésù Kristi. Bí ilẹ̀ ọjọ́ ní ṣe mọ́ ọ̀yà ẹ bẹ̀rẹ̀ sí tọ̀ mí wá ẹ bẹ̀rẹ̀ sí wọlé sí mi lára ẹ bẹ̀rẹ̀ sí tó mi lọ́wọ́ ohun gbogbo tí ń sọ ènìyàn jẹ ẹni ọlá ẹni pàtàkì ẹni ẹni ẹ̀yẹ ẹni àgbéga ní gbogbo ọ̀nà nígbà gbogbo lọ́jọ́ gbogbo láti ọ̀dọ̀ Ọlọ́run àlàyé wa ní orúkọ Jésù ẹ bẹ̀rẹ̀ sí wọlé sí mi lára ẹ bẹ̀rẹ̀ sí tó mi lọ́wọ́ àní bí ilẹ̀ ọjọ́ ní ṣe mọ́ ọ̀yà ẹ bẹ̀rẹ̀ sí wọlé sí mi lára ẹ bẹ̀rẹ̀ sí tó mi lọ́wọ́ ní orúkọ Jésù. A gbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta ó tí ohun tó yẹ kó o ní kò bá sí níkàáwọ́ rẹ láti ní wàá jẹ ní ẹyẹyẹ wàá jẹ ní asán wàá jẹ ní tí àwọn èèyàn bọ́lá fún ṣùgbọ́n tó bá ní ohun tó yẹ kó o ní àwọn yóò mọ̀ bọ́lá fún ọmọ ọ̀gbẹ́ yóò ti mọ fojú sí wípé owó ilé mọ́tò àmọ́yàwó yẹn tí wọ́n nílé tí wọ́n ní mọ́tò rẹpẹtẹ tí wọ́n ní owó rẹpẹtẹ ṣùgbọ́n táwọn èèyàn bọ́lá fún wọn àmọ́yàwó yẹn tí wọ́n ní kankan wọ́n ò ní kíni wọ́n ò ní kankan ṣùgbọ́n ọlá tí wọ́n fún wọn ọ̀wọ̀ tí wọ́n fi ń wọ̀ wọ́n ó ju tẹni tó ní ìgbà àti àwọ̀ àti gbogbo tí ń wọ àti gbogbo lọ ẹni tó ní mọ́tò tó nílé rẹpẹtẹ ó ju ọlá tí wọ́n fún ẹnìyẹn ó ju tẹni yẹn lọ nítorí pé nǹkan kan wà nínú ayé rẹ̀ tẹ́ pé ó ju owó àtọ́lá lọ ètò túmọ̀ sí wípé gbogbo owó ilé mọ́tò táwọn èèyàn nìyẹn tí wọ́n fi ń gbé àwọn tí wọ́n fi ń sọ pé wọ́n fi ń pẹ́ àwọn lẹ́nìyẹn yẹn òun tiẹ̀ kò ná ní ìṣẹ́jú kan láti ní gbogbo ẹ̀ kò tún ná ní ìṣẹ́jú kan láti pa gbogbo ẹ̀ tí àwọn èèyàn yẹn ní jẹ́ agbára kan ní jẹ́ bẹ́ẹ̀. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta bí ìlọ́jọ́ ní ṣe mọ́ ohun gbogbo tí ayé mi nílò láti kó ní ènìyàn lásán láti jẹ́ ní pàtàkì láti jẹ́ táwọn yóò mọ̀ bọ́lá fún tí wọ́n mọ̀ gbéga tí wọ́n mọ̀ fi ọ̀wọ̀ fún bàbá
ní orúkọ Jésù ó yá gbé wọ̀ mí yọ̀ǹda rẹ̀ fún mi àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ayérayé bàbá ọmọ ẹ̀mí mímọ́ ohun gbogbo pátápátá tí ayé mi nílò àìláti kó ní ẹni táwọn yóò mọ fojú ẹni asán wò àìláti kó ní ènìyàn lásán láti jẹ́ ní pàtàkì ẹni ọlẹ́ni èṣe bàbá látòrí tèmi wá bí ìlọ́jọ́ mi ṣe mọ́ yá yọ̀ǹda rẹ̀ fún mi ẹ̀yà kó lè mi lọ́wọ́ àní yọ̀ǹda rẹ̀ fún mi kó lè mi lọ́wọ́ ohun gbogbo pátápátá àní tí ayé mi nílò àní tí ayé mi nílò ẹtí mo yẹ láti mo ní ọyẹ fún láti ní ètí gbogbo àwọn èèyàn fi mọ rí mi ní ẹni pàtàkì àní tí mi fi kó ní ènìyàn lásán àní tí mi fi kó ní ẹni asán ọ̀yà yọ̀ǹda rẹ̀ fún mi ọ̀yà kó lè mi lọ́wọ́ Olúwa yọ̀ǹda rẹ̀ fún mi ọ̀yà kó lè mi lọ́wọ́ ọ̀yà fi wọ̀ mí bí ẹ̀wò ọ̀yà fi wọ̀ mí bí ṣòkòtò ọ̀yà fi wọ̀ mí bàtà ọ̀yà fi wọ̀ mí bí fìlà ọ̀yà àní gbé wọ̀ mí náà bàbá ọmọ ẹ̀mí mímọ́ ọ̀yà kó lè mi lọ́wọ́ náà ayérayé àyà kù sí mi gan ní orúkọ Jésù agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù tó pọ̀ orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta Ọlọ́run bí ilẹ̀ ọjọ́ ní sẹ́mọ́ ọwọ́ ọ̀tún wa agbára rẹ fi sọ mí di nílá èyí tí àwọn èèyàn ò fi ní mọ rí mi ní ènìyàn asán mọ́ ṣùgbọ́n tí ó fi mọ rí mi ní pàtàkì ọwọ́ ọ̀tún wa agbára rẹ fi ṣe kí ni o fi sọ mí di nílá káwọn èèyàn kí wọ́n lè mọ̀ wípé kí ni ìwọ Ọlọ́run ju gbogbo agbára tí wọ́n ń wò láyé wípé agbára ni lọ kí wọ́n mọ̀ pé lẹ́yìn rẹ kò sọ̀rọ̀ mọ́ Olúwa bí lọ́dọ̀ mi ṣe mọ́ fi ọwọ́ ọ̀tún wa agbára fi sọ mí di nílá kí n kò ní ènìyàn lásán kí n kò ní ènìyàn táwọn èèyàn mọ̀ sí kí ni tí wọ́n mọ̀ sí tọ́sí lára àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi ayérayé bàbá ọwọ́ ọ̀tún wa agbára rẹ ni mo béèrè fún bí ilẹ̀ ọjọ́ ní ṣe mọ́ bàbá yà fi dì mí mú yà fi gbé mi ga fi sọ mí dé ní òkè Olúwa ìtọ́jẹ́ pé àwọn tí wọ́n wò mí ní ènìyàn lásán àyẹ̀wò òfin rí mi ní ènìyàn lásán mọ́ bàbá mo béèrè fún ọwọ́ ọ̀tún wa agbára rẹ láti òkè wọ́n yà fi dì mí mú fi gbé mi lórí sókè ọwọ́ ọ̀tún wa agbára ni mo béèrè yà fi dì mí yà fi fún mi ga yà fi mú lọ síbi gíga àníbù mi kò ní ènìyàn lásán yà sọ mí jẹ ní pàtàkì ní ẹni ẹ̀yẹ èyí tí àwọn èèyàn mọ̀ rí tí wọ́n sì mọ̀ pé lẹ́yìn rẹ kò sọ́lọ́run mìíràn kankan mọ́ wípé gbogbo ohun tí wọ́n pè ní agbára yẹn òtún bá tẹ̀ ni wọ́n ìwọ nìkan lálágbára gbogbo tí wọ́n wò gẹ́gẹ́ bí Ọlọ́run asán ni wọ́n kì í sọ́lọ́run ìwọ nìkan lọ́lọ́run Olúwa fọwọ́ tún wá agbára rẹ ọ̀yà bílẹ̀ ojú ìṣẹ́ mọ́ ọ̀yà fi dì mí mú ọ̀yà fi fà mí sókè fi gbé mi ga ọ̀yà ṣe mí lẹ́ni pàtàkì ẹni ẹ̀yẹ Olúwa àyè kí ni ọmọ ìpín ọmọ ṣèlérí mi lẹ́ni ìyá asán mọ́ ọ̀yà fagbára àti àjùlọ rẹ hàn ní orúkọ Jésù agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù mo ní ìlànà ojú pé oore gbà tọ́ba rí gbà ó kù sí ọ lọ́wọ́ orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta gbogbo ẹ̀yin olóore aláàánú olùrànlọ́wọ́ mi gbogbo ẹ̀yin alátìlẹ́yìn mi láti sọ mi di ogun ńlá ìtẹ́nikẹ́ni ò lè dojúkọ borí láti sọ mi di ogun ńlá ìtẹ́nikẹ́ni ò lè dáwọ́ bàbí pa láti sọ mi di ẹni òkè ìtẹ́nikẹ́ni ò lè mú wálẹ̀ láti mú kí gbogbo ìran rere mi gbogbo kọ́mọ wá sí ìmúṣẹ ìbúlẹ̀ wà ọ̀run súre fún yín ẹ̀mí náà súre fún yín ẹlẹ́dàá ayé àti ọ̀run ó súre fún yín ọ̀yá ẹ̀bẹ̀ sí rántí mi ṣe rere ẹ̀bẹ̀ sí ìrántí ayọ̀ kan mi kẹsìmọ jíṣẹ́ ayọ̀ mi fún mi nítorí pé kò sí ìdíwọ́ àtìlẹ́ àti tẹ̀lé kankan fáyé yín mọ́ àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù ní orúkọ Jésù Kristi gbogbo ẹ̀yin olóore aláàánú olùrànlọ́wọ́ alátìlẹ́yìn mi gbogbo ẹ̀yin agbárùkù ti ní mi láti sọ mi di ògo ńlá àní tẹ́nikẹ́ni ò lè dojúkọ borí àní láti sọ mi di ògo ńlá tẹ́nikẹ́ni ò lè pa tẹ́nikẹ́ni ò lè dáwọ́ bò àní láti sọ mi di ẹni òkè tẹ́nikẹ́ni ò lè mú wálẹ̀ mọ́ ní orúkọ Jésù Kristi ibi yóò kó òkè lọ ọ̀run súre fún yín àní mo súre fún yín Ọlọ́run ẹlẹ́dọ̀ ọ̀run àtayé súre fún yín ayé yẹ ọmọ ìkorò ìnira àti ìwà ládàmú mọ́ ayé yín pọ́lọ́gbọ́ tí ń ṣe ogun àti ìdààmú gbogbo ṣùgbọ́n ayé yẹ ọ̀yá ó di tẹ̀símọ́nì ó di ẹ̀rí rere ọ̀yá ìdíwọ́ ìdènà kankan kò sí fún yín mọ́ ọ̀yá ẹ̀ ṣíwèé ìrántí kan mi ọ̀yá ẹ̀bẹ̀ tí rẹ́sì mi ṣí rere báyìí láti àmọ́ jíṣẹ́ ayọ̀ mi fún mi ẹ̀ ṣíwèé ìrántí kan mi ẹ̀bẹ̀ tí rẹ́sì mi ṣí rere ọ̀yá ẹ̀bẹ̀ tí jíṣẹ́ ayọ̀ mi fún mi ẹ̀ á sọ mi di ògo ńlá ẹ̀ wá sọ mi di ogun ńlá ẹ̀ wá sọ mi di ológun ńlá ẹ̀ wá sọ mi di ẹni òkè ìkẹ́nikẹ́ni ò lè mú wálẹ̀ mọ́ àìkẹ́nikẹ́ni ò lè borí àìkẹ́nikẹ́ni ò lè ṣẹ́gun rẹ̀ pàápàá jùlọ àyè láti mú gbogbo rẹ̀ mi ẹ̀kọ́ bẹ̀ tí wá sí ìmúṣẹ báyìí kí gbogbo rẹ̀ mi bẹ̀ tí wá sí ìmúṣẹ bẹ́ẹ̀ ni ó rí padà àyè yé bẹ̀ sí ṣàyọ̀mí fún mi àyè bẹ̀ sí ṣàyọ̀mí fún mi agbàdúrà ní orúkọ Jésù oríṣi Olúwa wa àmín 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 ní orúkọ Jésù ọ̀yá gbogbo ẹ̀yin Gòlíátì gbogbo ẹ̀yin Fáráò gbogbo ẹ̀yin Ámọ́nì tó ja ayé mi lógun tẹ́ pẹ̀lẹ́ ní kì í gbọ́ kì í gbà bí Fáráò àti Ámọ́nì àti Gòlíátì àtijọ́ kìíní ṣe kú dànù láìsí àánú láìsí oore ọ̀fẹ́ gbogbo yẹn pátá ẹ kú dànù láìsí àánú àti oore ọ̀fẹ́ àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù ní orúkọ Jésù
ní orúkọ Jésù Kristi. Gbogbo ẹ̀yin Ámánì, gbogbo ẹ̀yin Gòlíátì, gbogbo ẹ̀yin Fáráò ayé mi ẹ gbọ́ àní orúkọ Jésù mo sọ̀rọ̀ àṣẹ tẹ̀lé o. Bí Fáráò àti Ámánì àti Gòlíátì ọjọ́ kìíní ṣe kú dànù láì sí àánú àti oore ọ̀fẹ́ kankan, gbogbo yín pátá ẹ kú dànù àní ẹ ṣòfò dànù, ẹ kú dànù, ẹ ṣòfò dànù. Ikú tí ọ̀gbẹ́ bẹ́ẹ̀ tí ògbé tutù ọ̀yà ohun yín dànù pátápátá àti ẹ̀yin àti agbára yín. Fáráò àti gbogbo agbára ìlóorun dànù lọ́jọ́ kìíní àná. Ámánì àti gbogbo agbára ìlóorun dànù lọ́jọ́ kìíní àná. Àní Gòlíátì àti gbogbo agbára ìlóorun dànù lọ́jọ́ kìíní àná. Àti ẹ̀yin àti gbogbo agbára yín láì kó nǹkan kan ọ̀yà ẹ ṣòfò dànù àní orúkọ Jésù àní ẹ ṣòfò dànù àní orúkọ Jésù ẹ ṣòfò dànù mo ní orúkọ Jésù ẹ ṣòfò dànù. Ẹni yòówù kó wù kẹ́ jẹ ibi yòówù kó wù kẹ́ wà àní ẹ ṣòfò dànù. Àṣẹ ni kì í sábà àní ẹ ṣòfò dànù. Ibi yòówù kó wù kẹ́ jẹ àní yòówù kó wù kẹ́ jẹ ibi yòówù kó wù kẹ́ wà mo ní ẹ ṣòfò dànù ní orúkọ Jésù àní ẹ ṣòfò dànù. Mo wí àìmọ̀sọ ìdálábà o ọ̀yà ẹ ṣòfò dànù. Agbàdúrà ní orúkọ Jésù Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù. Amen. Orúkọ Jésù lẹ́ẹ̀mẹ́ta. Ọlọ́run ìwọ ló ní ògo, ìwọ ló ní ìyìn. Ọ̀rọ̀ rẹ ní pé ìwọ kì yóò pín ògo rẹ pẹ̀lú ẹnikẹ́ni, ìwọ kì yóò fi ìrẹ́ fún ìgbẹ́ jútà àti ìwà lọ. Àtúbọ̀ sọ agbára àṣẹ iná mímọ́ rẹ̀ ìmísí rẹ̀ kalẹ̀ sínú ilé ìbòsí sọ̀kalẹ̀ kó ti mọ gba gbogbo àti ìyìn kó ti mọ jẹ́rìí wà láì bó ṣe jẹ́rìí wà láì rẹ̀ lọ. Ẹnì kọ̀ọ̀kan wa kátó kókó tó àmọ́ bá wa sọ̀rọ̀ kó ti mọ mú agbóhùn rẹ̀ bó ṣe ń gbóhùn rẹ̀ lọ. Àdúrà rẹ̀ dà ní orúkọ Jésù, ní orúkọ Jésù, ní orúkọ Jésù Kristi. Ayérayé bàbá ọmọ ẹ̀mí mímọ́, ìwọ ló ní ògo, ìyìn, ọlá àti agbára. Ọ̀rọ̀ sì ní pé ìwọ kì yóò pín ògo rẹ pẹ̀lú ẹnikẹ́ni, ìwọ kì yóò fi rẹ fèrè gbígbẹ́. Olúwa ju àwọn ọjọ́ tó ti kọ́ ẹbí tàbí wá lọ. Wá tó mọ jẹ́rìí agbára rẹ títóbi rẹ, ìwà láàyè rẹ nínú ìbòsí jẹ́rìí agbára rẹ, ìwà láàyè rẹ nínú ìbòsí jẹ́rìí lọ. Wá tó mọ fi tóbi rẹ àwọn bó ṣe fi hàn lọ. Wá tó mọ kún lè fún agbára ẹ̀mọ́ ìmísí àti àṣẹ ìjọba rẹ bó ṣe kún lọ. Wá tó mọ jẹ́ alẹ́ òdarí àti alákòóso gbogbo nínú ìbòsí jẹ́ lọ. Jẹ́ kí ògo ìyẹn lákòóso wọn jẹ́ ìṣẹ̀lẹ̀ nínú ògo ìjẹ́ lọ. Wá tó mọ bá wa sọ, wá tó mọ mú agbóhùn rẹ ju bó ṣe mú agbóhùn rẹ ju bó ṣe bá wa sọ̀rọ̀ lọ. Àní jẹ́ kí ìran rẹ nìkan kó sì wá ṣe nípa agbára àti àṣẹ rẹ. Olùwàjẹ́ káyọ̀ lè mọ̀ pé lóòótọ́ àti lòdòdó ìwọ Ọlọ́run bẹ láàyè, agbára ẹ̀sìn bẹ láàyè nígbà gbogbo lóòótọ́ àti lòdòdó láàrin àwọn èèyàn fẹ́ rẹ olúwa nínú ìlú àfagbára rẹ hàn. Wá tó mọ jalagbára gbó jalagbára wá tó mọ kúnlẹ̀ fẹ́. Agbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù. Ẹ jẹ́ ká kọrin wa. Bàbá mi àtọlọ́run mi fún mi nírànwọ́ rẹ kí lérò ká gbogbo ayé pátá o lọ́lá orúkọ rẹ. Bàbá tó mọ yìí ọmọ, bàbá mi àtọlọ́run mi tó ga jùlọ fún mi nírànwọ́ rẹ tí kò lẹ́gbẹ́ o kí lérò ká gbogbo ayé Ọlọ́run àwọn ọlọ́run lọ́lá orúkọ rẹ. Ọba ayérayé bàbá mi àtọlọ́run mi ìwọ tí kì í pín ògo rẹ ó fún mi nírànwọ́ rẹ pẹ̀lú ẹnikẹ́ni kí lérò ká gbogbo ayé ọba àwọn ọba o lọ́lá orúkọ rẹ. Bàbá ọmọ ẹ̀mí mímọ́ adá gbogbo padà sọ́dọ̀ rẹ láìsí àtúnwé àṣẹ. Bàbá gba ọpẹ́ àti ìyìn ní orúkọ Jésù, gba ọpẹ́ àti ìyìn títí láwọn ọmọ yìí ọ láwọn ọgbọ orúkọ rẹ ga. Àgbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù. Orí ọ̀fẹ́ tí bàbá, orí ọ̀fẹ́ tí ọmọ, orí ọ̀fẹ́ tí ẹ̀mí mímọ́ ó súre fún wa, ó bùkún ayé wa, ó gbé ayé wa ró, ó fèjì títí àdúrà wa láì sí àná tàbí ṣùgbọ́n ẹnì kọ̀ọ̀kan wa àwọnú ògo wa lọ àti àwa tá a wà níbí àtàwọn tí wọ́n ń gbọ́ wa tí wọ́n wò wá ayé ẹnì kọ̀ọ̀kan wa wọnú ẹ̀rírí rẹ̀ lọ, ẹnì kọ̀ọ̀kan wa wọnú ògo rẹ̀ lọ, ìran rere ẹnì kọ̀ọ̀kan wa ọbẹ̀ sì wá sí ìmúṣẹ orí ohun rere gbogbo tí ẹnì kọ̀ọ̀kan wa ní àní abẹ̀rẹ̀ sí bí ní àtàláfíà àjẹntí gbogbo ẹ̀bẹ̀rẹ̀ sí kíkó rere àjẹntí gbogbo ẹ̀bẹ̀rẹ̀ sí báyọ̀ láti mọ gbórúkọ Ọlọ́run gbà. Ẹnikẹ́ni tó wá tó wá lè sọ pé òun já látàkọ àgbòlùdìwọ́ wípé kò sí tọ́jọ́ pé kò dà ní bẹ́ẹ̀rì àníjẹni tí yóò mọ̀ bá yọ ayọ̀ níwájú Ọlọ́run, ayọ̀ orin níwájú Ọlọ́run ọ̀yá àwọn ẹni bẹ́ẹ̀ wọ́n bẹ̀ sí ṣòfò dànù bẹ́ẹ̀ ni orí kò yí padà. Àgbàdúrà ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín 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 ní orúkọ Jésù Kristi. Hallelujah méje. Hallelujah 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 hallelujah. Ògo fún Hallelujah.